kábíyèsí olúwa ọlọ́run olódùmarè alèwí ayé alèwí ọ̀run o ọlọ́run olódùmarè ọba mi odùmarè ọlọ́run olódùmarè ọba mi òṣùmarè ọba tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí ọ ìwọ lọ́lọ́run olódùmarè ìyanu ńlá òun ńlá ọ̀rọ̀ ńlá a lè wí lè ṣe nínú sánmọ̀ òun ọ̀run ọ̀kan ṣoṣo tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí ọlọ́run atóbi jù ọlọ́run ọ̀gá àgbà ìjẹ́ mo tẹríba sí ìhà rẹ ọba mímọ́ àwọn onígbàgbọ́ ní baba tí ń bẹ ní ọ̀run oníkábọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé wọ́n nífẹ̀ẹ́ rẹ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe lọ́run wọ́n ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo ẹ̀dá alààyè tó ṣẹ̀ wá wọ́n ní má ṣe fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ àwọn bìlísì ayé nítorí ìjọba mímọ́ ń tiẹ̀ agbára ń tiẹ̀ ògo ń tiẹ̀ títí láéláé àmín. Mo wá bẹ̀ Ọlọ́run fún gbogbo ojú gbogbo ọkàn tó jẹ́ ní òrèkóòrè ní ìgbàkúùgbà lè máa ń bá mi fọwọ́ ara yín share program yìí tẹ́ ń bá mi wò tẹ́ ń bá mi like tẹ́ ń bá mi love ẹ̀ àrídùnnú ẹnì kọ̀ọ̀kan yín ò ní dìbànújẹ́. Wọ́n ní tòjò tẹ̀rùn ilé alákàn kí gbẹ ilé yín ò ní gbẹ sówó ọ̀nà yín ò ní gbẹ fọmọ. Wọ́n ní ọmọ wẹ́rẹ́ lẹ́yìn aládì nínú ilé aládì gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé láyé èyí tẹ́ ẹ ti ń bẹ Ọlọ́run fún ní kọ̀kọ̀ ní gbangba Ọlọ́run Olódùmarè á jẹ́ kó máa yanjú sí dáadáa. Ẹni tó ń bẹ Ọlọ́run fún ìdí kan tàbí ìdí kejì tàbí fún gbólóhùn kan tàbí fún méjì yálà lórí jíjẹ ni yálà lórí mímu ni yálà lórí wípé bóyá ètò lórí ìgbéyàwó tàbí lórí ohun gbogbo Olódùmarè ọba mímọ́ atóbi jù jọ̀wọ́ wá bá mi dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan ní wákàtí ọ̀wọ̀ yìí ṣàánú fún gbogbo ẹrú ẹ tó ń wò mí ọ̀nà yín ò ní bàjẹ́ àyálù akọlù àjálù aburú kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan yín jàmbá rin jàmbá ọfà jàmbá aná jàmbá yẹ̀pẹ̀ jàmbá àbọn tọ̀bẹ́ tèṣù tóṣó tàjẹ́ tẹmẹrẹ tẹmẹrẹ tẹlẹrẹ tọlóògùn alásàsí alátẹ̀pa àfáà ni wòlíì ni kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan yín ọ̀nà yẹn là sí rere bí mo ṣe gbàdúrà fún yín ní dáradára ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá Ọlọ́run á mú wá sí ìwáṣẹ tó bá tún wá sí ìwáṣẹ Òdùmarè Òṣùmarè nífẹ̀ẹ́ nìkankan nínú wa ní fi ṣe àwátì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí àṣà mi kó tó di pé màá bẹ̀rẹ̀ lórí program màá kọ́ fẹ́ kákọ́ gbọ́ national anthem ilẹ̀ Oòduà nítorí tí n bá ti gbọ́ ó máa ń jíńjà mi ó máa ń jẹ́ kára mi kó yá gágá ìdí èyí ẹ bá mi ká lọ ẹ̀yin olólùfẹ́ ọmọ Oòduà. Láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ
jẹ́ ká máa lépa tẹ̀síwájú gbogbo ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ ẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ọlọ́run Olódùmarè, ìwọ ni, èmi ni, ìwọ ni, èmi ni ìmọ́lẹ̀ adúláwọ̀. Mo rí ẹ Alájà Kúdírátù Alẹ́ṣinlọ́yẹ Adétutù, Arámidé Gold, Ọmọwùnmí Slicky SK, mo rí ẹ baálẹ̀ nílàdó, baálẹ̀ Kìlání Bashiru, bàbá Gbódógbó ọkọ táwa Kálítò. Ọmọ wọn Ẹ̀gbámolúṣàbí gbòǹgbò àkàlà. Àwọn agboolé Tòkò, agboolé Ẹlẹ́mẹrẹ̀ ní Tòkò nìyẹn. Ìdí èyí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú gbogbo ọkàn. Topic tí mo bá wá sórí program yìí lé ní torí pé awuyewuye àròyé ọ̀tẹ̀ a ní àpékẹ́ fọ́lù. Ìlú la kú ní pẹ́kẹ́ tún ṣe ọmọ Bọ́lájí Mobẹ́wàjí ẹ̀ta òkò Àdùnní. Mo rí ẹ aya wọn nílùú Àwórì kí ti gbé lọ́hùn. Tọ́pìkì ní ọ̀rọ̀ tó ti jáyé tó jókòó, ọ̀rọ̀ tó ń milẹ̀ tìtìtìtìtìtì, ọ̀rọ̀ tó ń milẹ̀ ọ̀rọ̀ tó ń kilẹ̀ ìbéèrè mi lọ́wọ́ gbogbo ẹ̀dá alààyè, nítorí mo máa na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá lẹ́ni. Gbogbo ẹnikẹ́ni tó bá mo bẹ onílé mo bí àlejò, ẹ bá gbìyànjú láti lè lọ kẹ́ tún bẹ̀ ṣe. Alákọ̀ọ́kọ́ ni pé lórí ìrìn àjò ilẹ̀ Yorùbá tá a wà yìí, ó ju onílé, ó ju àlejò, ó ju ọba ìlú, ó ju ìjòyè ìlú, ó ju gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ ìlú lọ àti mẹ̀kúnnù, ó ju obìnrin, ó ju ọkùnrin lọ, torí pé wọ́n ní gbogbo ẹnikẹ́ni, gbogbo èèyàn kéèyàn tó bá sọ ilé nù ó sàpò ìyàkọ́. Mo rí ẹ Matthew, ó tún adé. Ọmọ wọn ní Pòkíà. Ó ju onílé lọ, ju àlejò lọ. Ọ̀rọ̀ lórí ẹ̀yin world media ẹlẹ́ẹ̀kejì ni mo padà wá fún yín yìí, nítorí pé akọ̀ tó ń banú ara ẹ̀ jẹ́ tínú ẹ̀ ń dùn tí ó mọ̀ pé bí tóun máa sùn sí ibẹ̀ lòun fún bàjẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ gbogbo wa kó di àbámọ̀ mi ò ṣe. Ìyàlẹ́nu ńlá kan tó wá jẹ́ ìyàlẹ́nu fún mi lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọ̀pọ̀ tó wà nínú ṣé world media ni àbí Agége media àbí Ọ̀tà media àbí Ọ̀yọ́ media àbóṣogbo media. A ní bí ojú ò bá tìgbẹ̀tì ṣèbí ojú ò ní tèkó lé. A ní ọ̀rẹ́ kan àbùkù lánàá, níbo ni wá wà tí àbùkù ikọ̀ rẹ̀. Ìpéjọ wọn
ìdìtẹ̀yìn o ìdìtẹ̀yìn o lórí ọmọ Yorùbá. Ẹ lọ ṣọ́ra yín ìpéjọ yín o ìdìtẹ̀yìn lórí ọmọ Yorùbá. Àwa máa ń bẹ̀ yín o àwa máa ń bẹ̀ yín o ilẹ̀ Yorùbá máa ló ga jù o ilẹ̀ Yorùbá ló ga jù gbogbo yín lọ. Mi ò rí àpẹẹrẹ ìkọ̀kọ̀kan ìkan ẹyọ kan ṣoṣo lára ẹ̀yin tẹ́ ẹ pera yín ní Yorùbá media. Ẹ ti ṣiṣẹ́ takuntakun ẹ ti ṣiṣẹ́ takuntakun. Èèyàn méjì pọ́ńdọ́rọ́ tí orúkọ wọn hàn ń bẹ̀ òun ló dùn mí fún púpọ̀. Nítorí pé tó bá jẹ́ pé ìkọ́ṣe ìlú òyìnbó yìí lẹ́yìn èèyàn wa yìí ń kọ́ ni pé ẹ kọ́ṣe àwọn òyìnbó tí ohun kékeré bá wrong nínú ọ̀rọ̀ olóyìnbó ìbáà jẹ́ councillor ìbáà jẹ́ house of assembly ìbáà jẹ́ minister ni. Mo rẹ́ni kejì Tóyìn, thank you very much. Ìbáà jẹ́ minister ni tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ tó fẹ́ mú ọ̀rọ̀ àbùkù dání tàbí ìfurasí òyìnbó máa ń resign ni nítorí pé kí peace kó bá lè reign. Sorry. Ṣùgbọ́n yín Yorùbá ìwà yín nílùú wa lọ́hùn ìwà kọ́nilẹ́rú ìwà jẹgàba lórí ẹni ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìbínú ó sì wà lára yín. Ó wá yà mí lẹ́nu ó yà mí lẹ́nu bàbá àròpọ̀ rẹ̀ èèyàn dáadáa bàbá àròpọ̀ rẹ̀ èèyàn pàtàkì tó ti ṣiṣẹ́ takuntakun tó ṣiṣẹ́ takuntakun. Bàbá àròpọ̀ rẹ̀ wòlíì la mọ̀ yín sí pásítọ̀ la mọ̀ yín sí. Irú péjọ tẹ́ ń lọ bá àwọn èèyàn yìí péjọ kò tọ́ sí yín bàbá àròpọ̀ rẹ̀. Kò tọ́ sí yín bàbá àròpọ̀. Kí lẹ ẹni ká sáré ìyá Onítìrí sáré ẹni kó mú tọwọ́ ẹ̀ wá ojú tọwọ́ ẹ̀ sílẹ̀ kí lẹ tún fẹ́. Gbogbo yín bó ṣe lè hùn ìgbógun tí obìnrin tó jẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ṣe obìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ obìnrin ò gbọ́dọ̀ ṣáájú nínú ìlú táwa wà yìí kó tó di pé a lọ́bọ ọkùnrin kó tó di pé ọbọ ọkùnrin dé ní bóyá bí ìjẹta. Èní ni ọjọ́ Àlàmísì èní ló pé ìjẹwàá tí a sin òkú ìyá wa Queen nínú ilẹ̀ yìí. Ó dàbí wípé ọjọ́ kejì ẹsẹ̀kẹsẹ̀ níbi wákàtí mẹ́ta tí ìyá wa ti kú ní ọmọ wọn ọkùnrin tí àwọn Yorùbá ń pè ní ṣé Dáúdù ní ká pè ní ló ti gorí àpèrè yẹ bó jẹ́ ìlú wa lọ́hùn ni ìjà máa dé ẹbí tibí máa dìde tọ̀hún máa dìde tibí máa dìde tọ̀hún á dìde àwọn olóṣèlú àtọwọ́bọ̀ ìwà yẹn náà lẹ́tún gbé dórí ibi yìí ń sìn bàbá àròpọ̀ rí èèyàn rẹ̀ nìyí èèyàn dáadáa nìyí ẹ ti ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kẹ́ wá mọ́wọ́ yín kẹ́ fi dáṣẹ́ tẹ́ ṣe nù.
kún bàbá Òsẹ́nì àwọn èèyàn náà wọ́n jẹ́rìí wọn ṣé ti pa ni ṣé bàbá ò lè sọ̀kalẹ̀ ni ṣé bàbá ò lè step aside ni ṣé bàbá ò lè yẹ̀sẹ̀gbẹ́ kan nítorí pé kó tó di pé màá wá sọ̀rọ̀ tàbí màá play ọ̀rọ̀ yìí Onítìrí tí gbogbo yín tẹ́ gbà dání tẹ́ gbà bí ẹni gba ọmọ. Àwọn kan wà nínú àwọn tó jọ wà lórí world media yìí àwọn kan ti gbé ìpè ọ̀n lọ sójú èṣù ọ̀n lọ sórí Ṣàngó even àwọn ìyá mi Ajíbọ́lá ní Olóròfé lórúkọ tá ń pẹ̀yìn àjẹ́ orílẹ̀ Adó ó ní Ọlọ́mọjìgì lórúkọ tá ń pẹ̀yìn àjẹ́ Olódò Ọ̀tà ó ní Àtòbò Ṣòro lórúkọ tá ń pẹ̀yìn àjẹ́ orílẹ̀ Ifẹ̀ mọ́rẹ̀ ó ní ẹ̀yin lẹ kì í ṣiṣẹ́ kẹ́ tó rówó ẹ̀yin lẹ kì í ṣòwò kẹ́ tó rere. Ẹ jẹ́ kèmi Ọláwálé ẹ jẹ́ kí n ṣiṣẹ́ ẹ jẹ́ kí n rówó ẹ jẹ́ kí n rere. Gbogbo ojú tó ń wò mí ẹ̀yin olólùfẹ́ mi tó ń share program mi tó ń like tó ń tẹ yes tó ń share ẹ máa ṣiṣẹ́ gbogbo ṣẹ́ tẹ́ ń ṣe ẹ máa jèrè èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ẹ ní kùtà. Bẹ́ẹ̀ ló ṣe máa rí nínú àpéjọ wọn nínú ìdìtẹ̀ wọn. Àwọn kan ti wà tó ti threat tó tẹ̀ jẹ́ pé ojú ayé náà ṣe náà máa rẹ́pù olómìn nínú wọn pé tá a bá mu wọ́n sọ pé wọ́n máa rẹ́pù ẹ̀ kí ló burú ju rẹ́pìn lọ. Ẹ̀ṣẹ̀ wo ló burú ju yẹn lọ? Ẹ̀ṣẹ̀ wo ló burú ju pé káwọn èèyàn lọ kó gbé oògùn jáde kó bẹ̀rẹ̀ sí ní pé àyájọ́ lórí ìgbésí ayé èèyàn ẹni yóò rí nǹkan kan sọ pariwo gbogbo adé bọ́ síta gbogbo àgbè lẹ́yìn apariwo even èmi gan pẹ̀lẹ́ ni tó bú Gani Adams tí mo bú gbogbo wọn pé gbogbo wọn tán kó dání òfútù fẹ́tẹ̀ ni. Ó ní gbogbo àdúrà tó nílé àtàlejò tó ṣe lórí ẹnìyẹn kò rí nǹkan kan sọ kò rí ilé ọlọ́pàá lọ ẹni tó náà máa rèpù ẹ̀ ẹnìyẹn dé sí ó wá sí Germany kò rí nǹkan kan ṣe lórí ẹ̀ àwọn onímàdàrú. Bàbá àròpọ̀ rẹ̀ ó dùn mí púpọ̀ nítorí èèyàn rẹ̀ ni ẹ ti fi gbogbo ara gbogbo ọwọ́ gbogbo àkókò gbogbo ìgbà tó tiẹ̀ yẹ kẹ́ ẹ máa lọ ṣe kẹ́ ẹ máa lọ dà àwọn àgùntàn yín jẹ ní ṣọ́ọ̀ṣì lẹ fi bójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Pẹ̀lú evangelist Ige arákùnrin ṣe iṣẹ́ takuntakun ó ṣiṣẹ́ takuntakun ọkùnrin kókókó bí igi ọkùnrin gìrìgìrì bí ẹni òjókù. Ṣùgbọ́n ìlú Amẹ́ríkà ní gbogbo yín wà bó dẹ̀ jẹ́ Britain tẹ́ ẹ bá níyàwó nínú iléeṣẹ́ lè dìgbòlùyàwó yẹn nínú abroad tá a wà yìí ṣé kò ní lé yín jáde nínú ilé tẹ́ ẹ wà kò ní pọlọ́pàá sí yín ẹ wá lọ péjọ bàbá Òsẹ́nì péjọ bàbá àgbà kan kì í fọ́lù. Gbogbo ara ni mo fi sọ ìlú òyìnbó ni mo wà Great Britain mo wà. Ohun tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ní ẹ ń coordinate lórí world media ẹ fẹ́ lè yọ Onítìrí ṣubú gbogbo ẹnikẹ́ni tó bẹ́ẹ̀ ní o máa yọ Onítìrí ṣubú gbogbo alálẹ̀ Yorùbá ló máa gbó ní tòun lẹ̀. Ìyọ Onítìrí mọ àṣírí yín kí ni àṣírí yín tó mọ̀ nítorí pé ó mọ̀ yìí pé ọ̀pọ̀ bá lọ sójú Ṣàngó kó lọ búra kò tiẹ̀ ṣeéṣe náà torí ẹ̀ lè lọ sójú Arábámbí. Mo tún sọ lẹ́ẹ̀sì ẹnikẹ́ni nínú gbogbo yín tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ọ́n pe Ògún kan ní Ògún Jànà lọ́tà tàbí sùkè lọ bẹ̀kẹ́ lọ búra kéèyàn kan búra kó tó lọ yáde tàbí ẹ̀yin náà yóò lẹ Yorùbá lẹ́ wá ẹ̀yin tẹ́ ẹ péjọ tẹ́ ní ẹ ń bọ Ògún ẹ búra Ògún ẹ̀yin náà lẹ wá ń fi ìbọn búra lẹ́yìn fi ìbọn halẹ̀ máwọn èèyàn kí ni ìyá yìí sọ ó náà sọ pé ń bó òun mo rí ẹ Lọlá Adégòkè kò ní bàjẹ́ fún ẹ ìyá yìí ní ó ní wọ́n sọ pé wọ́n ń bú òun sọ̀rọ̀ sọ wọ́n ṣán mọ̀ ó náà dẹ̀ ní káwọn lọ wo àwọn ẹnìyẹn ó náà ní pé kán fi wọ́n lẹ̀ kò tí tó bẹ́ẹ̀ ṣe ẹni rẹ́tìn káwá ní kí MC Olúọmọ tó náà fẹ́ bá Dara Top Show sùn pé wọ́n á ní kán rape ó sọ in life MC Olúọmọ yẹn wọ Germany ó rí nǹkan kan ṣe sí. Ààrẹ Gani Adams àwọn ẹ̀mẹ̀wẹ̀ gbé èpè ńlá jáde èpè kàbìtì
àwọn kan tún jáde ọ̀nà àwọn ìyá ayé ní gbogbo zone by zone ní state by state náà ti gbé dára ṣépè dára ò náà threatening life fún un òòrí ilé ọlọ́pàá lọ ńgbà tó gbé ẹ lọ kóòtù ó sinmi ẹ̀dọ̀ ni. ohun tá a fẹ́ béèrè lọ́wọ́ yín nítorí pé gbogbo ẹ̀yin tẹ́ ń lọ dìtẹ̀ tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ nídìí ọ̀tẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá iye Onítìrí kó bọ́ síta kó sọjọ́ rálì ẹ̀ kíní kan ta ni wọ́ ta ló mú ẹ̀ ṣé wọ́n bá ìwọ̀n bẹ èèyàn 2000 bó dẹ̀ jẹ́ kíní kan tó ń wù ẹ́ lórí kíní yẹn ṣé nìkan lè gbúròó ìyàwó Abíọ́lá tí ò ní wárìrì ó mà ṣe o ikú mà dóró okú mà ṣèkà obìnrin rere ẹ̀ẹ́rì tó bá máa jáde láti sọ̀rọ̀ síta àwọn èèyàn ń dìtẹ̀ lórí ẹ̀yin obìnrin pé ẹ̀hàn fẹ́ kẹ́ ẹ ní ẹ̀wọ̀n ọ̀rọ̀ ẹ̀yin obìnrin yìí náà tún lọ gang up nítorí pé ẹ ti wá láti ìlú Èkìtì minority nìyí nínú ọmọ Yorùbá mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà kí ni population yìí ní gbogbo ìlú Èkìtì tó máa jẹ́ yìí nìkan lè máa lọ gang up láti fa gbogbo ọmọ Yorùbá lulẹ̀ sẹ́yìn nìkan ni ìyá yẹn máa ṣe yín kódà tó di èní ni ìyá Onítìrí ti bọ́ síta ó náà ti sọ fún bàbá Maxwell ni màmá ń pariwo pé ó ń líkì secret ìyá Onítìrí yìí sọ jáde ó ní kí bàbá kó sáàkì wọn ó kó dá wọn dúró ó ní ewúrẹ́ dúdú kò náà wọn ò bá gùntàn ṣe àgùntàn ló bojú ẹ̀yìn lóní ìyá wọn ò dúdú lóní kó ní kálukú kó rìn lọ́tọ̀ọ̀tọ̀ ìyá Onítìrí ò náà wọn ò bá bàbá Akíntóyè ṣe kò dẹ̀ náà wọn ò bá Adéyẹmọ òrìṣà Ìgbòho ṣàṣe ẹ̀yin tẹ́ ẹ bọ́ síta tó yẹ bí bàbá bá ti lè bí ìyá ìbá sọ̀rọ̀ bàbá wa tó pera wọn ní bàbá ọmọ bọ́ síta àwọn èèyàn lọ ti bàbá lẹ́yìn bàbá kanta ìyá Onítìrí tí ìyá Onítìrí bá mú gbólóhùn ẹ lọ ti bàbá jáde ẹ ní kí bàbá kó kanta ẹ wá ní pé kó nà gbogbo ọwọ́ sí wọn ẹ wá lọ péjọ nítorí pé ẹ ti járe Èkìtì ẹ wá kó ọ̀pọ̀ èèyàn ṣẹ́yìn nìkan lè Èkìtì ni kàńdá nínú rẹ́sì nìyí ẹnikẹ́ni tó bá fẹ́ wá fún mi èmi ò rán yàn ṣe nítorí pé world media tẹ́ ń ṣe ìbòlẹ̀ bàdé ṣé British ló fún yín ní world media ni àbá America ló fún yín ní world media àbí ta nìkan authority wo lẹ ní tẹ́ lè dẹ́ nìkan dúró lórí Facebook ìyẹn mi pé bí a ṣe ń ṣe media yín yẹn tí tẹ́ni tó ní Facebook lẹ́ni tó bá fẹ́ block channel yín kò ní block ẹ lè rọ̀rọ̀ sọ ṣé mọ̀ yín gbogbo yín ẹ̀yin obìnrin tẹ́ lọ papọ̀ òdìpọ̀ àwọn ọkùnrin dìtẹ̀ mọ́ ẹ̀yin obìnrin ó fẹ́ pa òun yín ọ̀tẹ̀ ẹ̀fẹ́ kẹ́ẹ̀tẹ̀ sọ̀rọ̀ jáde mọ́ ẹ̀yin obìnrin ọlọ́tẹ̀ ẹ̀yin obìnrin ọlọ́tẹ̀ náà ẹ tún lọ parapọ̀ pẹ̀lú wọn ṣojú òtì yín wọ́n ní bójú ò bá tẹ gbẹ̀yìn bójú ò bá ti kíní kan kò ní ti bójú ò ti kó ojú ò ní ti gbẹ̀yìn ojú ti gbogbo yín ṣé mọ̀ yín gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lọ papọ̀ tẹ́ ń dìtẹ̀ yẹ Onítìrí máa bá ṣe lọ o Aya Abiola máa bá ṣe lọ iṣẹ́ máa ń tẹ́ wá lọ́rùn Onítìrí máa bá ṣe lọ Fẹ́mi Olúfúnmi mo rí ẹ thank you very much. ẹ̀yin obìnrin náà ẹ wá papọ̀ pọ̀ èyí tí mo rántí yẹn ẹ wá dìtẹ̀ ẹ lọ gang up pẹ̀lú àwọn obìnrin ṣé ìyá yẹn sọ fún yín páyà kìlà lòun ẹ ti rí níbi kan tán ti pààyàn rí èèyàn ibi bẹ́ẹ̀ bá ṣe nǹkan sáwọn ọmọ Yorùbá tán rí pé ọ̀nà tẹ́ ń tọ̀ ọ̀nà parun lẹ́fẹ́ kó wọn lọ ọ̀nà tẹ́ ń tọ̀ ó ń jọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ pé ìrìn àjò yín tẹ́ ń rìn ẹ fẹ́ sún àwọn ọmọ Yorùbá sí January tó ń bọ̀ ẹ̀yin yìí náà lẹ bínú lẹ lọ ẹni òmìnira àkáǹtì nítorí pé ńgbà tí yẹn máa ṣe òmìnira àkáǹtì ṣe rí gbogbo nǹkan ló dáa ìlara kì í ṣe ohun tó tọ́ fọmọ ẹ̀dẹ́ èèyàn. mo lè sọ̀rọ̀ nígbà tí Máyégún control àkáǹtì kan tó ń ṣí tí bàbá fọwọ́ sí obìnrin tó wà ní Germany yìí náà ló bẹ̀rẹ̀ sí ní takú ẹ̀
bàbá ẹ wá ṣe báyìí bí bàbá ojúlóge ò bá ti wá sórí kinní kan kó mo dẹ̀ wá dúpẹ́ ọmọ aládé kún ọmọ ládé aláàfin ò ládé adé aládé kún la gbà fáláàfin ọmọ Ìgbòho òòṣà mo ní jọ̀gàn tìràn ànìjọ̀nà aborídè pẹ̀lú Ìgbòho tó ń pè lọ́run tí ò jẹ́ tó dáṣọ péńpé ránṣẹ́ sí wọn. Wọ́n ní àfíà lẹ́gẹ́lẹ́gẹ́ ní ṣàwọn lóde ìsálú ayé àfíà lẹ́gẹ́lẹ́gẹ́ ní ṣàwọn lóde ìsálú ọ̀run. Òun ló mẹ́yìn ajá tẹ́yìn ajá funfun kéékèèké òun ló sòwò àgbòdì gbàgbàgbà. Ìgbòho òrìṣà wá ṣorí ẹ lórí owó òrìṣà ti ṣorí ẹ lórí elérò kórìṣà kó wá bá mi fún ẹ lálàáfíà kó fún ẹ lẹ́mìí gúngùn tó máa fi gbé wa délẹ̀ lérí. Ò ní mú wa délẹ̀ lérí yìí kọ́nà wá kúrú ẹ̀mí ẹ̀. Níwọ̀ Adéyẹmọ ànìjọ̀nà aborí jẹ̀pẹ̀nù ẹ̀wù ọṣẹ́ tó ti ń sà sí Ìgbòho Fúlàní ń sà tiẹ̀ Haúsá ń sà tiẹ̀ àwọn ìgbìrà ń sà tiwọn àwọn ìgbọ́kọ̀dá ń sà tiwọn lórí pé kán lè rẹ́yìn àwọn ọmọ Adéyẹmọ ikú òpá àìsàn gbèdè wọ́n dẹ̀ kó yín world media papọ̀ wọ́n kó yín papọ̀ sínú àkádì wọ́n gbá yín lẹ́ẹ̀kan iṣẹ́ mú yín ẹ wá bọ́ sórí kíní ẹ máa pariwo wọ́n gbá yín lẹ́ẹ̀kan ẹ̀yin world media wọ́n dẹ̀ gbá yín wọ́n kó yín sínú àkádì wọ́n lọ kàn yín mọ́gi wọ́n jù yín sínú odò nígbà tó ń jù yín sínú odò iṣẹ́ tòkè jáde títomi ara yín náà jáde ó mú yín ẹ dẹ̀ bọ́ síta ẹ dẹ̀ gbogbo ohun tá a ti ń ṣe látijọ́ yìí ẹ wá ẹni ẹ máa dàáwó ẹni kí Onitiri kó bọ́ síta kó tó bá declare bí Onitiri bá bọ́ síta tó bá declare lẹ́nìí ẹ lérò pé àwọn ọmọ Yorùbá ò ní tẹ̀lé Onitiri ni. Abẹ́ ẹ̀ mọ bára ṣe ń kọ́ wọn tó. Ṣé ìjà ẹ ń gbèjà bàbá Akíntóyè ni? Ṣé ráìfà ni bàbá ni ìyá Onitiri jẹ́ fún bàbá Akíntóyè lójú yín ni? Nítorí pé oníbẹ̀yàn bá dàgbà ó máa ń yógun jà ní. Ìkan tẹ̀tún lòun níbọn. Ìkan nínú yìí tún threat. Òun á kó nílùú ohun tó wà. Òun á lọ bá àwọn kan ní London. Ìlú òyìnbó jẹ́ Nàìjíríà tẹ́ ti ń lọ hùwà tẹ́nìkan ò lè mú yín. Ó lè fi kátọ́yàn kan mú bí assault ni. Ẹni yẹn ṣó kàwé ṣá. Ó dẹ̀ kàwé evangelist ló pé rẹ̀. Ìkan náà wà nú wọn. Mi ò tiẹ̀ gbọ́ program ẹ̀ rí níjọ́ tí mo ti dáyé àná ni mo ṣe gbọ́. Ìyẹn wà London bí. Ẹni tó obìnrin ẹ dìde iṣẹ́ tẹ́ ẹ lè ṣe. Ṣé ká jókòó sórí internet bẹ́ẹ̀ ṣe ń pariwo yìí nìkan ni. Ohun tó dùn mí jù ní evangelist gè yẹn. Ó ṣe ìyálàyàṣẹ́. Ṣé ó yẹ kí ọ̀gbẹ́ni yẹn kó wá ṣe iṣẹ́ tó tó bẹ́ẹ̀ ní United Nations ní gbogbo ẹ̀ kó wá ṣe gbogbo iṣẹ́ yẹn pẹ̀lú àwọn obìnrin tó wà mẹ́ kẹ́ẹ̀dẹ̀ mọ́wọ́ yín láti dànù. Ó mà ṣe o èmi ò mọ̀ pé èèyàn jálá àdúrà ìyẹn ló fi dùn mí fún bàbá àrùpọ̀ rí mo so bàbá yẹn mo respect ẹ̀ kú. Even mo tún ṣí fìlà fún ibà mo respect bàbá àrùpọ̀ rí evangelist yìí náà pẹ̀lú iṣẹ́ tó ń ṣe Ìgè yìí èèyàn kan tí mo respect gan ni. Mo ṣí fìlà fún bàbá àrùpọ̀ rí nítorí gbogbo ògbà ohun yìí náà ni iṣẹ́ tó wá ṣe yẹn àṣewòlíì àṣàfọ̀ òtẹ̀ kọ́kọ́ tààgùn sí èèyàn kó máa mú yàn wọ́n dẹ̀ sá àwọn èèyàn dẹ̀ wò yàn dẹ̀ kó yín papọ̀ ẹ̀yin world media pẹ̀lú bàbá Òsénì bàbá tẹ́ ń gbà tẹ́nu ti ń kùn tó bá jẹ́ pé bàbá bá fẹ́ fi ìwà jọ ìwà òyìnbó tó jẹ́ pé ẹ kọ́pì òyìnbó tó jẹ́ pé mentality Africa tó sì wà nínú ọpọlọ wa. Bàbá yẹn yẹ kó resign voluntary ni kó jẹ́ kó lómi wọn bẹ̀. Ìyá Onitiri rẹ̀ ti ní láì jẹ́ pé bàbá gba àwọn tó ń bá bàbá ṣiṣẹ́ kan máa leak secret wọn. Ìyá yìí ló mọ ibi tó ń tọ̀. Ẹnìkan wà ní Germany mẹ́ẹ̀ tàbí ẹnìkan wà ní ẹnìkan máa lọ ṣe kínní ẹ̀ tó bá bọ́ síta ẹ ó má forí ta ni wọ Ìgbòho mọ̀ ẹ́ rí o lè rí Ìgbòho kó dà mọ̀ Ìgbòho rán iṣẹ́ Ìgbòho tó ṣiṣẹ́ ẹ̀ débi tó dé yẹn o lérò pé pátápátá ọ̀rọ̀ ẹ ń fi èèyàn tajà èèyàn dẹ̀ ti mọ̀ pé ẹ fi tajà Ọlọ́run kú ṣe ìjọ kejì tẹ́ ẹ ṣe nǹkan yẹn ó ti dá yín lóhùn Ìgbòho ti dá yín lóhùn pé ẹ má dá wọn lóhùn à ń pè mí lórí kinní mi ò gba agun wọn nígbà tó yẹ kí wọ́n fi mí tajà èwo lọ̀rọ̀ jágajàga èèyàn lè ṣe Ìgbòho ló ṣiṣẹ́ ìjọ òní Ìgbòho débì kan tó wá bọ́ síbẹ̀ tó wá rọ́bìṣì ẹnìkan ṣé bàbá Akíntóyè rán yín iṣẹ́ ṣé bàbá ló rán yín níṣẹ́ tẹ́ yín
ṣiṣẹ́ abẹ́ ń ṣiṣẹ́ ara yín iṣẹ́ pé mo fẹ́ gba sẹ́nítọ̀ èmi ni mo fẹ́ ṣe coordinator lẹ́yìn èmi ni ojú òtí ẹ̀ tì yín ẹ̀yin jágajàga ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì ta ló mọ̀ yín ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ ẹ lérò pé ẹ̀yin lè fẹ́ ṣe olórí ní Nàìjíríà ni gbogbo nǹkan táwa ń ṣe bí a ń ṣe fọlọ́tìrì ni charity work la ń ṣe fórílẹ̀-èdè wa charity work ìwọ tó o bá ti lè ṣe charity tó o bá o máa fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ o máa fi gbogbo ara ẹ̀ sílẹ̀ láti gba ìran ẹ̀ kó ohun tí mi ò ṣe fi tẹlifóònù sórí kíní nìyẹn mo lè sọ fún yín òun rèé ọ̀rọ̀ ẹnu kọ́ ni jẹ́ kí n tọ́nu kíní inú ilé mi rèé studio mi lẹ́ńwò yìí ó yẹ ń sìn gbogbo nǹkan tó yẹ kéèyàn níbẹ̀ ni mo ní gbogbo ohun tó yẹ kéèyàn ní pátápátá ni mo ní nínú studio mi bí. nítorí pé ìran mi ni mo ń jà fún ẹnìkan ò fún mi kọ́bọ̀ ẹnìkan ò dẹ̀ rán mi iṣẹ́. ṣíṣe náà rán mi wá èmi kí mo ránra mi o àṣẹdọwọ bàbá tó rán mi wá ọmọ bíbí ilẹ̀ Àwórì ni mí mo dẹ̀ ti fi yé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní bí ọmọdé ò bá mọ̀ tán á bá àrọ̀ báyìí bàbá àtàn ni èyí tí ọ̀rọ̀ bá yé inú yín ẹ lọ bèrè ìpìlẹ̀ Àwórì àwa wá láti Ilé Ifẹ̀ ọ̀pọ̀ Àwórì tó dẹ̀ wá láti Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ náà wá láti inú Èkìtì. tẹ́ ẹ bá dẹ̀ wò lọ wò bọ̀ nínú tán wa bàbá wa Fáàgbọ́n Mìrìgún ó fẹ́ yàwó lọ́tà tán bímọ fún nínú ọmọ ẹ̀ nìkan nínú ọmọ ẹ̀ ó fẹ́ Aláàfin Ọ̀yọ́ àti ìlú Ọ̀tà náà ti mú Ifá lọ náà ti mú lọ sọ́yọ́ nínú tá a gbọ́. ìdí èyí mi ò sí nínú ikọ̀ àbáṣẹ́kẹ́ nìkan tí ó lè wá ní pé ta ló ń sọ̀rọ̀ kó gbẹ́nu ẹ̀ dákẹ́ mo kọjá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń rí yìí Onítìrí tẹ́ ń bí lulẹ̀ tẹ́ ń fọwọ́ pa lójú tẹ́ ń fọwọ́ pa lẹ́sẹ̀ bí yìí Onítìrí bá ń lọ títì tí wọ́n bá gbọ́ pé ìyàwó Abíọ́lá ni gbogbo ojú gbogbo ọkàn gbogbo respect ọ̀pọ̀ yín ò lè fa báàgì yìí Onítìrí nígbà tọkọ ẹ̀ wà láyé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣẹnu yamayama olómìn nínú yín ṣe wà olómìn nínú yín tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ àti bàbá àrùpọ̀ rẹ̀ bàbá kínàtì bàbá òsèǹnì nìkan mi ò mọ àwọn míì bọ̀ látòrí bàbá àrùpọ̀ rẹ̀ wá sílẹ̀ kò sí kan tí mi ò lè bá sọ̀rọ̀ nù gbogbo yín ẹgbẹ́ la máa jọ jẹ́ tẹ́ bá máa gbọ́jọ́ lọ́wọ́ mi mi ò lè gbọ́dún kan mi ò lè gbọ́dún méjì mi ò lè gbọ́dún mẹ́ta. máa ju ọ̀pọ̀lọ nínú yín mọ́dẹ̀ lẹ́nu àti sọ̀rọ̀ ẹ wá ń jẹ́ káwọn oníyà kan máa ké ẹ ń jẹ́ káwọn èèyàn kan máa sunkún kí náà ti ń torúkọ bọ́ọ̀ yìí tóun pẹ̀lú Lady K tọ́jọ́ mọ́ òun pẹ̀lú Lady K ó ti bọ́ síta ó ti takò yín ó ti dá yín lọ́rọ̀ pé oṣù tó ń bọ̀ pé nítorí Ìgbòho ti sọ fún wa pé kò póṣù mọ́ pọ́jọ́ ni. mo sì wà lórí program ẹ̀ lénìí níbi tó ti ń coordinate láti pé kán lè sponsor àwọn tó fẹ́ ṣe rally ní Ìjẹ̀bú mega rally. tó jẹ́ àná àwọn OPC wọ́n sọ̀rọ̀ wọ́n gbé èpè jáde wọ́n ṣépè fún Dára nígbà yẹn lọ́hùn Dára ò rẹ́ ọ̀n tẹ̀tẹ̀ mo kọ́kọ́ mi lé yín lọ́wọ́ mo kọ́ mọ̀ mi ìyá Onítìrí náà ló wá lẹ́sọ̀ dé ayákìlà kí lè fẹ́ dà ẹ ṣáà ń gbọ́ láti dàrin àjòrò ṣé nítorí pé ó sọ pé ọmọ kékeré ló máa announce ṣé Ìgbòho kì í ṣe ọmọdé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe gánrangànran yìí ṣé ọ̀pọ̀ yín ló jẹ́ Ìgbòho yìí àbúrò yín ni. ṣé yẹn ló jẹ́ tuntun ṣé ẹ mọ tó ń jẹ́sìn Islam ọmọ kékeré ọmọ ọdún méjì tó bá ti lè kírun ó lè bọ́ síwájú ẹ lọ sílé níbi tí wọ́n bá ti ń kí Ifá tí bàbá Ifá bá jókòó àwọn ọmọ kékèké wọn ní pé kó wá kí Ifá fún ẹnìkan kí pa wọn máa gbó lẹ́nu ẹnìkan á kí Ifá débi tó yẹ kó kéde ẹnìkan á kéde débi tó yẹ kó kéde
bẹ́ẹ̀ náà ni bá fa bá ń sọ̀rọ̀ ajá náà sì á máa sọ̀rọ̀ bí ebeegun bí àgàn tiwa bá ké nínú dágan bá dáhùn tó bá ní gbàmù àwọn aya ní owó gbàmù tó bá ní ẹrù wọn ní owó tó bá ní mariwo àwọn ẹmẹ̀wà dáwọn ní àgàn o tó bá tún kọ lálálálálálálá tó bá ní mariwo ẹ̀yin ọmọ mariwo àwọn aya dá lóhùn wọn ní àgàn o àná òun dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹja alẹ́ ọmọ mariwo àwọn tí bí a pè ọ́n dá lóhùn wọn ní àgàn àná òun dé kùtùkùtùkùtù bí èjì ìyálẹ̀tọ̀ ọmọ mariwo àwọn ará bí a dá lóhùn wọn ní àgàn o bí bàbá Akíntóyè bá wà wájú Professor Adéníran wà ń bẹ̀ ohun tá a nídìí ní kẹ́nikẹ́ni nínú gbogbo yín kò sẹ́ni kankan tí ò lè declare Yorùbá nation but ó wà nínú àjọwọ́ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kó dálẹ̀ orí gbogbo ọ̀rọ̀ yìí Onítìrí ni problem yín kí ni wàhálà tẹ kó sí ẹ wá kó àwọn èèyàn sínú ìdààmú gbogbo àwọn wà ní àwọn ọmọ wà ní ọ̀nà Adó-Odò Ọ̀tà local government lẹ́nìí láti Owódé náà ti ń bọ̀ láti Owódé wọ́n dé Àtàn Ọ̀tà láti Àtàn Ọ̀tà wọ́n dé Òdúgbè láti Òdúgbè ọkọ̀ ń bẹ̀ wọ́n dé Lòsádà orí Lòsádà ni mo fi wọ́n sí kí n tó bọ́ sórí program yìí wọ́n wà ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ Kóyìkì ò sọ̀rọ̀ ẹ̀yìn náà nìkan ni world media world problem bàbá àrùpọ̀ rẹ̀ respect fún yín evangelist Ige evangelist Jídé Ige ẹ kò nínú ẹ mọ̀ wípé gbogbo bó ṣe lè rí ohun tí Ọlọ́run bá ti kọ tó bá jẹ́ pé onígbàgbọ́ òdodo nìyí tó bá jẹ́ pé ohun tẹ́ ń ṣe yìí ẹ ń ṣe voluntary fún Orísun yín ni tí ẹ ní hidden agenda kankan tẹ́ ẹ ní nǹkankan nínú ọkàn yín mo fi Ọlọ́run ọba tó dá yín bẹ̀yìn ẹ lọ jáwọ́ nídìí àpọ̀n tó yọ tí ó yọ ẹ gbé omi agbada lá ká ẹ gbé kaná ìyá Onítìrí kì í ṣọ̀tá yín gbogbo tẹ́tì tẹ́ ń fún obìnrin yẹn tó bá ṣe ẹ fẹ́ pa lẹ́hùn dání tí ìyá yẹn bá ti bọ́ síta ẹ wá kóra yín jọ ẹ wá gbá sí fún kí kó bá lè rẹ dára dé wá díẹ̀ gbogbo ibi tí ò bá ti tò ló máa ń wà òun náà ló ń bá aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ ló ń bá fún èṣù ìwọ yìí náà ló dé gbé yọ Onítìrí wá tí àwọn èèyàn ya bù ẹ lórí kìíní ẹ kò tó bí ọjọ́ mélòó ló jáde ló lọ gbé màmá yìí ló lọ gbé ìyá kíná tí ló lọ gbé bàbá ojú ayílóge wá ibẹ̀ lẹ́tí wá gbaṣọ lára àyà yìí ẹ gbaṣọ lára yìí Onítìrí tán ó wá ní kó máa pè lórí fóònù ẹ̀ nítorí kó ti jẹ́ leader ó bá ṣe jẹ́ leader ńgbà tó bu dáadáa tó tẹ̀ wọ́n lẹ̀ bí bàbá bá ń sọ ohun tó mọ̀ yín pé ìyá yìí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìwọ náà tiẹ̀ jóbìnrin ìwọ tiẹ̀ jóbìnrin ìwọ náà wá rírú yìí Onítìrí tó dìde ìwọ ògbè lẹ́yìn Onítìrí nítorí pé ẹ ti jọ́ mi Èkìtì ẹ lérò pé ẹ lè dá gbogbo ọmọ Yorùbá sí problem ẹ lérò bẹ́ẹ̀ bàbá Èkìtì kété dẹ̀ ti bọ́ síta lánàá ó náà ń bẹ̀bẹ̀ lórí àṣìṣe àwọn pé kí ìyá Onítìrí má bínú gbogbo ẹ̀yin tó kù tẹ́ gbọ́rùn lé àtẹ́yẹ pé olèmí bọ́ sórí program lẹ́yìn tẹ́ ti bá gbogbo nǹkan jẹ́ ṣùgbọ́n ìyàlẹ́nu tó yà mí lẹ́nu mo tún sọ tẹ́yàn bá ní evangelist Ige èèyàn tó pèrè ní evangelist tó ń threatening obìnrin tó náà níbọn òun lè lọ wẹ́nìkan ṣe tọ́ọ̀gì níyìn ni ṣe hooligans níyìn ni abẹ́kan fi pastor bójú ni abẹ́ èèyàn tó pè ní evangelism èèyàn tó ń ṣe evangelism ṣe tọ́ọ̀gì níyìn bàbá àròpọ̀ rẹ̀ pastor níyìn wòlíì níyìn ọ̀rọ̀ òní ṣe nínú wọ́ọ̀dù yóò Onítìrí yẹn ìyá Onítìrí sọ pé òun threaten anybody ó sọ pé kinní kan kẹ́ẹ̀ṣá lè pa lẹ́nu mọ́ kó lè jẹ́ ìyẹn Èkìtì yìí nìkan lẹ́fẹ̀ẹ́ wà wájú irọ́ lẹ́pa Adéyẹmọ kì í ṣe Èkìtì ọmọ Ọ̀yọ́ ni ó dẹ̀ ń gbé ní Ìbàdàn gbogbo àwọn èèyàn àwọn ará Ògùn wà nínú ìrìn àjò yìí bẹ́ẹ̀ náà làwọn ará Oǹdó wà nínú ìrìn àjò yìí
ìmáàmù Ìlọrin lòun ni ìmáàmù ṣífì ìmáàmù Ìlọrin ṣífì ìmáàmù ilẹ̀ Yorùbá. Inú Ìlọrin náà ti wà tó ti jẹ́ pé federal government ti ka Ìlọrin mọ́ nọ́ọ̀tì, ṣùgbọ́n àwọn Yorùbá bẹ́ẹ̀ rán rí pé Yorùbá làwọn bá lọ. Irú ṣífì ìmáàmù Ìlọrin tó wà láàrin tó jẹ́ pé láàrin ìgbágó ni màrìwò ìmáàmù ti ń ṣẹ̀ṣọ́ tí ò gbójú pamọ́, tó jẹ́ pé ẹ mọye fìràkù táwọn ará Ìlọrin máa ti sà sí ìmáàmù yìí, tó dẹ̀ ti ń jáde lọ bá wa ṣe rálì. Kò ṣe obìnrin ẹ wá ń parọ́ mọ́ ṣe fa Adéyẹmọ Adéyẹmọ mọ́ pé Adéyẹmọ mọ̀ sí nǹkan yìí. Ẹ lè sún wa dọdún tó ń bọ̀, ìmọ̀ yín ò lè jọ lórí ìyó Onítìrí. Bí bàbá bá rán yín níṣẹ́, iṣẹ́ tí bàbá rán yín àwa kọ́ ọ́. Bí bàbá bá rán yín níṣẹ́, gbogbo ọmọ Yorùbá ò gbà ń tẹ́ ẹ wí. Ẹ tó wa ẹ̀pọ̀ táwa tá a nífẹ̀ẹ́ ìyó Onítìrí, ẹ̀pọ̀ táwa tá a nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, ẹ̀pọ̀ táwa tá a nífẹ̀ẹ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Tẹ́ ẹ bá ti lè, èèyàn tí ò bá mọ tọ́rọ̀ bá ṣẹlẹ̀, tí ò bá lè ní àmúmọ́ra ọ̀rọ̀, tó bá jẹ́ pé láti bí ohun tá à ń ṣe lulẹ̀ ni, kó ní kálukú yẹn lọ ṣọ́ra yín. Mi ò ní bú ẹnikẹ́ni, mi ò ní bú èèyàn kéèyàn, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí mo sọ, bàbá òzèèn, èèyàn kì í dàgbà kó bà gbogbo nǹkan jẹ́, kó fọ́lé kó fòde, kó jẹ́ bí tẹ̀m̀bẹ̀lẹ̀kùn náà ti ń báyàn. Wọ́n ní bí gẹ̀rẹ̀jẹ̀ láti máa ń bá gbà mórí ẹ Ràfíù Sùmọ́là. Wọ́n ní ibi gẹ̀rẹ̀jẹ̀ láti ń bá gbà. Bàbá òsè ni ẹ lọ rí sáyìn. Tẹ́ ẹ bá jẹ́ pé rí nǹkan kan ń pè yín lólè, ẹ̀ ń gbọ́mọ ẹran ń gbẹjọ́. Bẹ́ẹ̀mọ ẹran ẹlẹ́ran bá ń lọ, ẹ̀ sáré gbé, ẹ̀yin lẹ́ ń bọ́ síbẹ̀. Wọ́n ń pẹ̀gàn ìyàwó Abíọ́lá. Nígbà tí Abíọ́lá wà láyé, ẹ̀yin bàbá òsè ni. Wàláhì tàláhì ìsmámi láhì ìláhùwà. Ọba tó dá mi tó lẹ̀mí mi ń gbọ́. Ta ló jẹ́ gbéná wojú ẹ̀kọ́ Abíọ́lá bí ò bá ṣáwó? Ká sì máa wo bàbá Kọ́lá. Ẹ̀wọ̀n níbi tó dé, gbogbo mọ́ọ̀mù Nàìjíríà ó bọ̀wọ̀ fún. Gbogbo ìdíwọ́ pásítọ̀ ilẹ̀ Yorùbá ń bọ̀wọ̀ fún. Ní tilẹ̀ tó kọ́ títí wọlé Yíbò, títí wọlé Haúsá. Amẹ́ríkà ni òun tó ń bọ̀ odidi president ìlú jẹun tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n. Ó even bàmá wa tó kú yìí, Queen Elizabeth. Ojú mi mo rí nínú kinní. Màmá yọ hand glove lọ́wọ́. Màmá ò ń bọ̀yàn kankan lọ́wọ́lọ́wọ́ lásán. Ìyá yọ hand glove ẹ̀ lọ́wọ́ bọ́ Abíọ́lá lọ́wọ́. Abíọ́lá ló wá di ìdàkudà, ló di pálapàla, níyàwó ẹ̀ ní rédèrèdè níwájú yín. Ẹ̀yin gbogbo yín gbàtẹ̀ wà láyé. Kò sí kankan lóyún tó lè túbàtẹ̀ ọkọ ẹ̀. Nǹkan adé ń sìn, ẹ wá ń ṣe jákàjàgà. Ìyàwó Abíọ́lá yẹn lẹ́wọ́, ẹ wù tẹ̀ máa wo èyí tó wà ní Germany yẹn. Òun kọ́kọ́ òun lé ẹ lọ́wọ́, òun lé ẹ lọ́pàá, òun ṣe kiri. Ń gbà tán náà fẹ́ rèpù ẹ, òòrí MC Olúọmọ, òòrí kó lọ lé ọlọ́pàá. Ńgbà táwọn PC tán lọ gbówó èpè jáde, tán ṣépè ní gbogbo local government, wọ́n ṣe látọ̀ǹtà local government, wọ́n ṣe ní kinní kan, wọ́n ṣe lẹ́kìtì, wọ́n ṣe lóńdó, wọ́n ṣe nígbà, òòrí nǹkan kan ṣe sí yẹn. Àwọn ẹ wá ń lo divide and rule. Ẹ̀yin ẹ wá wò, shame on you. Ẹ gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ kọ́ ló lè gorí òkè iṣẹ́ yẹn, nítorí pé olómi ti wà nù yẹn láṣeyọrí. Gbogbo ẹ̀dá tí ò bá ti láṣeyọrí, lẹ́nu bàbá Sheikh Adam radiyallahu ta'ala anhu, kí Ọlọ́run kó ṣe ìgẹ̀ fún bàbá Alágége. Gbogbo kíbi tán wà, inú àlùjọ́nà tán wà lọ́hùn, àwọn pẹ̀lú ànábì náà jọ ń jẹun. Nígbà tí ṣìfẹ́ ń kẹ Abíọ́lá lọ bá bàbá fi ń yé, ìwọ nìkan ò lè dá gbogbo iṣẹ́ yìí ṣe. Wàá fọ̀tún wàá fòsì. Bẹ́ẹ̀ náà ni bàbá dẹ̀ ṣe. Àwọn tó máa ṣe wáàsí lénìí, tó máa ṣe lọ́la, tó máa ṣe nígbà kan, tó máa ṣe léyìí, bí bàbá yẹn máa ṣe pín gbogbo nǹkan yẹn nìyẹn. Ó ti wá jẹ́ gbogbo ohun tẹ́ bá ti ṣe ẹ̀yin nìkan ni láṣeyọrí. Kọ́nà kó wá fún yín ní àṣeyọrí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí. Torí àkọ́yín tó ń banú ara yín jẹ́ ni tẹ́ ẹ mọ̀ pé bí tẹ́ máa sùn sílẹ̀ ń bàjẹ́. Bàbá àròpọ̀ rẹ̀ ti ṣiṣẹ́ púpọ̀ jù. Prophet evangelist ológun Ìgè, Jídé Ìgè, ó ti ṣiṣẹ́ púpọ̀ jù. Ṣùgbọ́n ọ̀rọ̀ bíi táùtù, mo lè lọ́dún ẹnìkan, mo lè lọ ṣe kínní kan, ṣé a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín? Irú evangelist ti wo ní títí yín, ẹ kàn lọ sí kínní ni,
pé àárí wà pé wà nílùú òyìnbó àárí maturity àárí lára kankan ní. bàbá àrùpọ̀ rẹ sọ̀rọ̀ níwọ̀nba lóòótọ́ ó lè lérò bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìdàkejì ṣé yọ Onitiri ló ń tẹ̀tì yín ni ṣé òun ló kọ lẹ́tà sí yín àdìkó má tẹ̀ sọ̀rọ̀ mọ́. ara ń kó àwọn ọmọ Yorùbá ẹ̀yin lẹ́nu tẹ̀ kánírù àwọn ọmọ Yorùbá máa gé yín jẹ ọ̀ṣọ́ yín jẹ ọ̀tàfàlù yín. ẹ̀yin ọmọ lọ sọ nǹkan náà fẹ́ tẹ́ ẹ bá ti lọ sórí fake world media yín yẹn ẹ̀yin ẹgbẹ́ náà lọ kẹ́ ẹ máa lọ sọ̀sọ́kúsọ sétí àwọn ọmọ Yorùbá kẹ́ ní ọ̀ní tẹ́tì yín. tálẹ̀ yín gbogbo yín àti kan tó ọ̀n tẹ̀ máa ń lùlù kan nílùú wa lọ́yìn gbẹ̀dú náà ń pè ìlú gbẹ̀dú bọ́dẹ̀ jẹ́lu àgẹ̀rẹ̀. èèyàn dàgbà kọ́ máa nílẹ̀ akáyè lórí ni gbẹ̀dú ìlú gbẹ̀dú gbà gbùngbùngbùngbùngbùngbùn wọ́n ń pèlú kan ní ìlú àgẹ̀rẹ̀ wọ́n ń pè kan ní ìlú àgàdàgídí àwọn ọ̀dà ìpele awo ni àwọn yẹn wà. ìlú yẹn máa ga tó yẹn báyìí igi yẹn máa ga tó yẹn igi ńlá báyìí náà máa fi nu gbẹ̀n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 
àwọn ìlú àgàdàgídí àwọn ọlọ́wọ̀ àwọn oníwọ̀ náà ní ìlú títí wọn igi náà fi ṣe àwọn olóòṣà ọwọ̀ ọwọ̀ jímọ̀gbà ìtìlẹ̀mùṣú ọní ògún lóṣùké ọgbẹ̀ nílàsà ògún lóṣùké ọwọ̀ nítẹ̀lé ìlú oríṣiríṣi ìlú yẹn ẹ lọ sílé Àwórì ẹ bá ń bẹ ìlú àgàdàgídí wà ìlú gbẹ̀dú wà àgídì gbogbo ẹ ló wà ń bẹ. ẹ wá lérò pé a máa kó yín jẹ lérò pé gbogbo ọmọ Yorùbá máa kó yín jẹ tí tírẹ̀tì yín ẹ̀yin ẹ tún padà sórí world media yín kẹ́ tún lọ sọ̀sọ́kúsọ tẹ́ ń sọ táwọn ìyá mi ti wà lọ́lọ́ inú gbogbo ń tẹ́ ẹ kọ síbẹ̀ ẹ̀yin ò lọ́kẹ́ lọ́wọ́ kọ́mẹ̀ntì àwọn èèyàn ṣe bá àwọn èèyàn kan lẹ́ ń darí ṣọ́ọ̀ sọ̀rọ̀ sí ànábì Ìsá ṣọ́ọ̀ sọ̀rọ̀ sí ànábì Mùsá alayhi salatu wassalam ṣé gbogbo ẹ̀gbin tó fi ń rá bàbá wọ̀ ní lára látijọ́ yìí ṣé bàbá wọ̀ ní bọ́sítà ńjọ́ kan àbọ̀ ń bú Àyìndé Wàsíù àbí bàbá Bọ́lá Tinubu táyé ń ṣépè fún tí gbogbo wọn ṣépè fún àbí MC Olú ọmọ tó jẹ́ kékeré ni ọ̀ ń sọ̀rọ̀ sí ẹ̀yin ẹ wá lọ para yín pọ̀ bàbá òsèǹdì dẹ̀ kó gbogbo yín papọ̀ ẹ̀ẹ́dẹ̀ kò tiẹ̀ sí kankan ní tó ronú ẹ̀ẹ́dẹ̀ ronú pé àwọn èèyàn kan ló ń tẹ̀lé yín ẹ lérò pé fẹ́yìn lọ́mọ Yorùbá níní ìfẹ́ ilẹ̀ Yorùbá ní gbogbo ọmọ Yorùbá níná ń wò yín ẹ̀yin kọ́ náà ń wò bẹ́ẹ̀ wọ Nàìjíríà ni kò rí yín ọ̀pọ̀ tó bá jẹ́ pé olómi ìbọn ṣe ń rí yín lórí íńtánẹ́ẹ̀tì olómi lè kọjá lẹ́gbẹ̀ẹ́ akọ̀wòká ó dà pé máa yín ni mo ń wò yìí ó lè kí yín ó dẹ̀ wọ́n dẹ̀ lè gbójú ẹ̀ sọ̀hún ta ló mọ̀ yín ta ló mọ̀ kó ló gbogbo yín lọ́yọ̀ ẹ wá fẹ́ da àwọn ọmọ Yorùbá yẹn ẹ fẹ́ da àwọn sí àdánwò nínú ilé lọ́hùn ẹ bù wá lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ bọ́ sórí ẹ wá ń pa world media world sòmùtù world jagajaga world jagajaga world jogojogo ẹ ń fi word kìíní yẹn ẹ fi ń da àwọn èèyàn láàmú ẹni kan máa tẹ ọ̀hún tẹ̀tí ẹ̀yẹ continue nítorí bí tó fọkàn sí ọkàn wọn ò sí lórí ilẹ̀ Nàìjíríà mọ́ gbogbo wọn ló ti rẹ́dì pé àwọn fẹ́ ní orílẹ̀-èdè tàwọn kan máa declare ẹ̀yin lẹ wá ń fa ìdádúró pẹ̀lú àdúró tí ó mà ṣe o ó mà ṣe o. ó mà ṣe o nǹkan kékeré náà mú adárúgúdù sílẹ̀ o wà lọ bá mi dárúgúdù sílẹ̀ ẹ má jẹ́ ń pe òun fún yín ìwà adárúgúdù sílẹ̀ wà lọ bá mi dárúgúdù sílẹ̀ láàrin láńgbájá ọmọ láńgbájá láàrin àwọn world media kí ni ẹ̀pà ń wá nínú òfin ìlérí ìwà dárúgúdù sílẹ̀ o wà lọ bá mi dárúgúdù sílẹ̀ ọkàn sàṣẹ ọkàn pààyàn lára ọkàn ra sàṣẹ rẹ iṣẹ́ kékeré ọkàn sàásì ẹ̀dẹ̀ bọ́ sí gbogbo àti pásítọ̀ àti wòlíì àti obìnrin àtọkùnrin àti bàbá àgbàlagbà adárúgúdù sílẹ̀ ẹ̀dẹ̀ kọ́dúrúgúdù sí yín lára ẹ̀ kò dẹ̀ sí kankan nu yín tó ronú ẹ̀dẹ̀ bínú kò tẹ̀ sí ẹnìkan tó pè yín pé nǹkan tá a fẹ́ lọ ṣe yìí àwa ní kankan là ń wò ẹ jáfẹ́jọ́ yìí sùn bàbá dẹ̀ kìlọ̀ Professor Banji Akíntóyè kìlọ̀ ó náà wọn gbọ́dọ̀ gbọ́kẹ́ lọ búyàn kọ́kẹ́ lọ ṣe kinní kan mọ́ ẹ wá bá ẹ lọ gbaṣọ lára Onítìrí ó ní bàbá ti sọ ó ní ìyá Onítìrí is a one of our leader
nínú ẹni tó wà nínú wájú gbogbo àdíà tó mú wá ewúlẹ̀ mú wá ẹ wá ìyẹn ló ṣe dùn mí fún evangelist Ìgèyí bó ṣe ń dààmú tó ìyẹn ló ṣe dùn mí fún bàbá àròpọ̀ èwo inú yín ló ṣiṣẹ́ ṣé ètò wà ní wọ́n pé ẹ fún mi star o ẹ bá mi press star ẹ bá mi press eléyìí òun ni wàhálà yín lórí kínní ọ̀pọ̀ Sunday Adéyẹmọ ti sọ pé ń fòun tajà. òun nìyẹn àwọn OPC wọ́n ti wà fully committed wọ́n ti di òṣùṣù ọwọ̀ tó ti gbé ara dì àwọn pariwo Onítìrí àbí Onitiri wọ́n pariwo Chief Sunday wọ́n sọ̀rọ̀ orílẹ̀ bí nǹkan ṣe fẹ́ lọ wọ́n sọ̀rọ̀ Gani Adams ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ̀yin lè ṣiṣẹ́ lè gbéṣẹ́ yẹn lókè ẹ̀yin àṣàsí wọn ti mú yín ẹnìkan ló dé wà láàrin tó bá ti ṣàṣẹ nìkan tá ṣàṣì bá ti mọ ẹnìkan yẹn tí àwọn tó kù lórí ibẹ̀ tọ́wọ́n bá ti lọ́pọlọ àṣàsí yẹn á dẹ̀ bá gbogbo àwọn tó kù ẹ̀yin àṣẹ ẹ̀tẹ̀ lè. mo rí ẹ Tóyìn l'Abuja, thank you very much. àṣẹ ẹ̀ lè àṣẹ kan pariwo ni àti pásítọ̀ àti wòlíì àṣẹ kan pariwo àṣẹ ẹ̀tẹ̀ ní kankan àṣẹ ẹ̀tẹ̀ lè àṣẹ ẹ̀tẹ̀ lóògùn àṣẹ tó bá tẹ̀ sàṣìyìn àṣàṣì máa mú yín wọ́n wá pa yín pọ̀ wọ́n ní adárígúdù sílẹ̀ lọ́ba mi dárúgúdù sílẹ̀ láàrin àwọn world media àwọn Yorùbá fake world media yóò ìwà dárúgúdù sílẹ̀ lọ́ba mi dárúgúdù sílẹ̀ láàrin wọn wọ́n ní kí lè pe ìlérí kí ni fún ìlérí wá nínú èpo ẹ̀pà adárúgúdù sílẹ̀ lọ́ dárúgúdù sílẹ̀ láàrin wọn wọ́n ní kí ni fún ìlérí kí ni ìlérí ìwọ ẹ̀pà kí ló ń wá nínú ìlérí wọ́n wá ọ̀nà yín ẹ wá kóra yín jọ adárúgúdù sílẹ̀ ó bá gbogbo yín ó dẹ̀ lọ dárúgúdù ẹ wá fẹ́ pa àwọn èèyàn àṣẹ ẹ̀tẹ̀ ilé àṣẹ ẹ̀tẹ̀ lóògùn àṣẹ gbogbo eré tẹ́ ń sá àṣẹ gbogbo àṣọ́tẹ̀ lè sàṣìyìn pé kẹ́tún gbogbo iṣẹ́ tẹ́ ṣe kẹ́ lọ fọwọ́ ara yín dàwó ẹ dẹ̀ dìde ẹ lọ kóra yín jọ sórí program ẹ wá fèsì obìnrin Ọlọ́run adáríjì yín. àwọn ọmọ Yorùbá ti dìde wọ́n ti sọ ẹ̀rí bí Lady Kebo ṣe ń sunkún ẹ ṣe pàdé àwọn èèyàn ṣépè fún yín kò sẹ́nìkan tó praise yín ẹ̀ẹ́dẹ̀ tètè kẹ́ẹ̀dú padà ẹ wá ń pariwo Black Lion ìkànnì Black Lion ṣáájáyé Onitiri Black Lion lè jájáyé Onitiri nígbà tó yẹ pé ohun tí tó da ọ̀nà tó yẹ kí ìyẹ́ Onitiri tọ̀ ló ń tọ̀ bó bá jájẹ́ ìyẹn wá jẹ́ nǹkan kan ẹ̀yin ajá ẹnìkan lẹ́yìn náà àwọn gbogbo ohun tẹ́ ń lérò yẹn ẹ lérò pé àwọn ohun màṣírí yín ni ajá ẹnìkan lẹ́yìn náà ẹ lọ gbẹ́nu dákẹ́ gbogbo yín ṣọ́mọ yún ẹ kú mọ̀júlé ẹjọ́ lọ ẹ mọ̀júlé ẹjọ́ lọ ẹnìkan lẹ́ ń pẹ́ ẹgbà tẹ̀sán lọ ẹ lọ bá mi wá nọ́mbà ẹ̀ lẹ́ ń wá káàkiri àwọn Fúlàní wà lórí ìlú tó ń plan gbogbo bọ́n ṣe ń kó bọ́rin gbogbo wọn ṣe máa kékeré ẹ̀yìn gbogbo yín ẹ̀rí nǹkan kan ṣe ìyẹn Onitiri ẹ̀fẹ́ bí lulẹ̀ ojú ti gbó yẹ́gẹ́dẹ́ o ẹ̀yin aláìlójútì world media aláìlójútì ní gbogbo yín lápapọ̀ àwọn Nigerian government sáré wọ́n ṣe kó gbá ṣe bọ́ọ̀ làwọn ọmọ OPC máa kan gbogbo ohun tó ń gbà lọ́wọ́ yẹn òun làwọn Haúsá òun làwọn ọlọ́pàá tó ní àwọn làwọn ṣiṣẹ́ yẹn ó bá yẹ ìwá náà wọn náà àwọn OPC ní òṣè kankan gbogbo ibi tí wọ́n bá ń lọ níbi rally nsìn àwọn Àgbẹ̀kọ̀yà ń tẹ̀lé wọn àwọn OPC ń tẹ̀lé wọn àwọn fìdílàntè wọ́n ń tẹ̀lé wọn ẹ̀yin ò rí yẹn ìyẹn Onitiri tó ń gbìyànjú tó jẹ́ figure ẹ̀ kan òun lẹ́yìn lẹ́pàmọ̀pọ̀ láti tún gbélulẹ̀ olómi ìjókòó sínú ilé ẹ o olómi wa London bí o kò dé House of Commons mẹ́rin kó kọ lẹ́tà lọ́bẹ̀ kó wọ́bẹ̀ o olómi wa nù ọ bóyá o ní mínísítà kan ló wà ládùúgbò ẹ kò lọ síbẹ̀ o ní House of Commons tàbí nǹkan kan olómi ní kánsílọ̀ kò débẹ̀ o orí nẹ́ẹ̀tì iná ti ń pariwo ìyá yẹn dẹ̀ mọ àwọn èèyàn gbogbo ìgbésẹ̀ tó ní ká tọ̀ tá ń tọ̀ ìgbésẹ̀ yẹn ló ń já sí dáadáa inú wa ń bí yín kó má bàa lè lọ nítorí olóṣèlú. bàbá ń Bọ́lá Tinubu dá ẹ lérò kó máa débẹ̀ kò ní débẹ̀ ó máa ṣubú lulẹ̀ gbẹrẹgẹdẹ ní.
bóyá ẹ̀rí nǹkan tó ń lọ ẹ̀rí wágàn tó wà lẹ́yìn Òbí ọ̀tẹ̀lẹ́ndà ń bí ẹ̀yin òronú anika declare nation bí Òbí bá fẹ́ lọ ṣe president ẹjọ́ lọ ṣe ní Nàìjíríà ẹ̀wọ̀n lọ́hùn torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìgbò ní èrò rẹ̀ kankan fún gbogbo Yorùbá ẹ̀yin ò rí nǹkan kan sọ nípa yẹn pé bí nǹkan ṣe ń lọ yìí wọ́n tún fẹ́ kó wa sí ìṣòro ọdún mẹ́jọ míì. Ìjọba Ìgbò dẹ̀ máa burú ju ìjọba Haúsá lọ nítorí àyàfi bọ́lọ́run bá múrán màláìkà wá sórí ilẹ̀ Nàìjíríà ló lè tún Nàìjíríà ṣe pẹ̀lú gbèsè tí àwọn jẹgúdújẹrá gbèsè tó ti jẹ sílẹ̀. Ọba àdáyé tó bá pàṣẹ ìrọ̀rùn sórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin evangelist yìí ẹ̀yin bàbá àwò yìí ṣe bẹ́ẹ̀ ni wòlíì Ọlọ́run nìyí. Àwọn wòlíì ń sọ ipá ti fa ìwà sí Nàìjíríà ya àwọn ni wọ́n fẹ́ declare ní kò sí bọn ẹ̀ṣẹ́ ìlẹ́fẹ́ lọ ra kò sí nǹkan preparation ló wà nílẹ̀ ìlú wo ló ń ṣe preparation tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ̀n bá tá a níyẹn náà tó inú tó kó jáde láti máa gbà la máa fi gbàjọba wọn. Àfi tí Ọlọ́run ò bá sí ní sátẹ̀ ìlú tọ́lọ́run ò bá ṣọ́ ẹnìkan ò lè ṣọ́ onígbàgbọ́ ní yín lóòótọ́ bóyá ìnígbàgbọ́ tó ìlú tọ́lọ́run ò bá ṣọ́ tó bá jẹ́ àdúrà tẹ́ ń ṣe táwọn tó wà náà tí tó ń kírun tó ń pera wọn ní Muslim tó ń pera wọn ní Islam tó jẹ́ gbogbo bọ́n ṣe ń forí balẹ̀ orí aburú náà forí balẹ̀ àwọn náà ló wà nínú gbogbo àwọn tó wà ní top àwọn náà ló wà nínú ọ̀rọ̀ Boko Haram àwọn ló wà nínú ISWAP àwọn àmì àjókòó báyìí àwọn dẹ̀ gbowó gbẹ̀gbẹ́ àmì lọ sọ́dọ̀ àwọn kidnapper tọ́ bá dẹ̀ ń bọ̀ wọ́n béèrè lọ́wọ́ pé ẹ ti lọ ẹ ti bọ̀ wọ́n fẹ́ lọ gba ṣíà àti tí wọ́n ń bẹ̀ wọ́n jí gbogbo ṣe bóun ni owó labí náà jí gbé lógbómọ̀ṣọ́ yìí ẹ̀yin yẹn ẹ wá ń ṣe rádaràda ẹ jókòó ẹ wá ń ba àwọn ìyá àgbàlagbà àwọn ìyá tán ti dàgbà ń bí tẹ́ pé oníkálukú ọ ní arìnrìn àjò má dárò olé kì í ṣe arìnrìn àjò ẹ wá tún tírẹ́tì ibo lẹ́nìkan wà ẹnìkan tó pe kinní kan ẹ máa lọ èèyàn sọ̀rọ̀ lórí fóònù ẹ wá ń wá yẹn káàkiri ẹ̀yin ò rí Haúsá ẹ̀yin ò rí Fúlàní tó lọ dúùyàn tàbí tó gá pé ẹ̀yin ò rí yẹn trace lọ àwọn tó wà lábúrò tí tára ń kan lórí ìsọkúsọ ọ̀rọ̀ tẹ́ ẹ lọ sọ àwọn lẹ́yìn wá ń wá káàkiri láti lọ bájà ó dùn mí ojú tì mí ojú gbà mí tì ojú gbà mí tì ojú gbà mí tì fún gbogbo ẹ̀yin oníradàradà torí radàradà lẹ lọ ṣe mẹ́yìn torí àgbà kì í ṣe bí èwe kì í ṣòro bí èwe ẹ tún fẹ́ bí obìnrin ẹyọ kan ṣo tó tún jàjà lóhùn láàárín àwọn bàbá Akíntóyè tó tún jàjà dìde láàárín gbogbo wọn ẹ̀yin tó fẹ́ bí lulẹ̀ ẹ̀yin obìnrin náà tó lọ pa mọ̀pọ̀ láti bí lulẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ pẹ̀lú wọn aláìlórí nìyí ìlú òyìnbó ń bí àwọn obìnrin máa ń gbè lẹ́yìn obìnrin wọn ni ẹrú ọkùnrin lè máa ṣekú gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lọ gbè lẹ́yìn àwọn ọkùnrin tó ń tẹ́jọ́ ń dìtẹ̀ yìí. ẹ jẹ́ bá mi láì program yìí kẹ́ bá mi lọ́ọ̀fẹ́ kẹ́ ṣí ẹ̀ kó dọ́dọ̀ àwọn ọlọ́tẹ̀. ìwọ kan lẹ́gẹ̀sì ìwọ ń pèrè lẹ́gẹ̀sì orí àwọn ọ̀rọ̀ Yorùbá ṣáà ní problem tí wọ́n ní nítorí o ṣáà ń wá kí àbúrò mi MC Olú ọmọ lọ́hùn ọmọ olúwẹ̀hún lè ọmọ olúwẹ̀hún lílẹ̀ wa làwórì lọ́hún lè kàn tèmi pé lóṣòdì kárẹ̀ lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ẹ̀ ká tọ́ dé sọ̀lọ̀ liko libẹ kádé ìlú náà ti mi fún epo lídẹ́pò wáyé tábà ti gbàdímù tàbí àgbà bàbá gba gègé ká gba kákò lórí bíríìjì ìdọ̀pẹ̀mọ́ ká gba ṣàṣà ààrẹ bọ́sì lóhun gẹ̀rẹ̀ lè jìgbò lọ́mú ọmọ òun lè jìgbò ìwọlé wa gbèrú ọ̀rọ̀ o rí nǹkan kan dá ṣe orí ọ̀rọ̀ Yorùbá ní pọ́blẹ́mì ọ̀rọ̀ Peter Obi ò lè fèsì yẹn tó o bá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá o lè ní fọ́lọ́wà kankan bó bá fẹ́ gbè lẹ́yìn MC Olúọmọ bẹ̀rẹ̀ sí ní jà lórí ọ̀rọ̀ MC Olúọmọ lọ́hùn fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ ṣe bí pátì lẹ́yìn ṣe lọ́hùn kí ló kan Yorùbá nation pẹ̀lú APC tàbí PDP tàbí Labour. Nígbà tí wọ́n lọ gbá wí kankan wí báyìí ẹ̀rí kankan yẹ ẹ̀rí kí ni problem tó ní
Nàìjíríà ń dùn fún ẹ ló sá kó ń bẹ̀ ló sá lọ Germany àbí wọn náà sọ ó lérò pé wọn lè jẹ́ spokesperson àwọn yẹn kó fi ọ̀rọ̀ tó ń sọ ní Germany jáde láti máa fi káńtà àwọn ọmọ Yorùbá yẹn láti pé kó o lè fi rí position kan bá lè fi bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ legacy ṣọ́rẹ́ fi Yorùbá lọ́rùn sílẹ̀ Yorùbá bá wa ṣe fi wá lọ́rùn sílẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ ó máa lọ sọ̀rọ̀ lórí PDP máa lọ sọ̀rọ̀ lórí APC máa lọ sọ̀rọ̀ lórí nǹkankan fi ọ̀rọ̀ Yorùbá lọ́rùn sílẹ̀ ṣé Awíkonko tí ò mọ̀ yìí tó bá kò mọ nǹkan tó kàn ṣé Sunday ló pè é ránṣẹ́ ṣọmọ ìyá Sunday ṣọmọ ìyá Adéyẹmọ ni àbọ̀mọ bàbá ẹ̀ Ọlọ́run ló yọ Adéyẹmọ kó lọ jẹ́ pé irú Awíkonko ni Adéyẹmọ lọ gbé ló lọ fi ṣe personal assistant tàbí spokesperson ẹ̀ Awíkonko yìí máa dalẹ̀ ni ó máa dalẹ̀ Chief Adéyẹmọ gbogbo ibi tí Koiki wá ń ṣiṣẹ́ káàkiri èní ní Buckingham Palace èní níwájú number 10 ọ̀la ní kíní kan Shepherd Bush ọ̀la ní Woolwich ọ̀la ní kíní kan ìjọ bí kíní bá dé agbé placard ojoojúmọ́ Star Radio orí Yorùbá yìí ni bó ṣe ń distribute flagi bẹ́ẹ̀ náà heritage náà ń distribute tẹ́pẹ́ ń ṣe gbogbo kíní yẹn ń kó nǹkan yìí káàkiri tó jẹ́ rí ọ̀rọ̀ Yorùbá yìí ni ṣé wọn Awíkonko tó wà ń bẹ̀ yẹn tó ṣekú tó ṣẹyẹ yìí ìwọ ló fẹ́ ṣe personal assistant àbí ló fẹ́ ṣe spokesperson fún gbogbo ìdíwọ́ ẹnu ọmọ Yorùbá ó wá rí ń wí ìwọ lẹ́gẹ̀ẹ́sì wà lọ gbè lẹ́yìn Awíkonko gbogbo ibi tọ́tẹ̀ tán bá ti ń dìtẹ̀ ọmọ Yorùbá Ọlọ́run dẹ̀ mú yín ẹ̀yin ò rí pé Chief Gani Adams ó ti rí pé igi kan ò lè dágbó ṣe àwọn ò lè dá nǹkan kan ṣe níbi tán wà wọ́n wá papọ̀ nítorí pé àwọn gbogbo templan lóṣòdì templan láti bọ́dílíọ̀n láti lè pé kán lè gbé ààrẹ Gani Adams gbọ́njù yín lọ ó yá padà ó wá jọyìn àwọn wángàn àwọn Yorùbá nation bẹ́ẹ̀ nìkan bá fọwọ́ kan Gani Adams nísìn gbogbo ni ó Yorùbá ló fọwọ́ kan gbogbo Yorùbá ló máa dìde sí i. Ó padà sínú ilé àwọn ọmọ OPC àwọn náà ti ní àwọn bàbá àgbàlagbà kan wà nínú wọn tó máa ń gbé ìlẹ̀kẹ̀ sọ́rùn báyìí ọ̀rọ̀ yìí Onítìrí gbogbo bí Yorùbá nation ṣe máa dúró òun ni àwọn ọmọ OPC dúró there's one young guy ìyẹn náà tún sọ̀rọ̀ nípa ẹ̀ Gani Adams ti padà sílé fúnlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ mo ṣífìlà fún ẹ bàbá nítorí tó bá jẹ́ òun nìkan lórí ọ́fíìsì àwọn kan lọ́dọ́gbọ́n yọ ni ọ̀n wá kankan ọ̀n dẹ̀ gbé jáde kó ọ̀n gbé kí ló kan Nigerian government kan Ààrẹ Ọ̀nà Kakanfò sáwọn tó lè yọ ọba ẹ̀yin ọba àwọn bàbá pásítọ̀ kan ti sọ̀rọ̀ ọ̀nà sì máa dú olómìn lọ́rùn nínú yín torí àwọn kan lè máa respect yín àwa lóòótọ́ à ń pọ́n yín lé kí dẹ̀ ní respect à ń pọ́n yín lé nítorí pé orí ipò Oòduà tẹ́ ẹ wà orí ipò lẹ bàbá wa tẹ́ ẹ wà la fi ń pọ́n yín kì í ṣe owó yín kì í ṣe ọlá yín kì í ṣe ọjọ́ orí yín kì í ṣe ọjọ́ orí yín kì í ṣe ipò yín kì í ṣe àyè yín kọ́ la fi ń pọ́n yín lé orí ipò Oòduà tẹ́ ẹ wà pé ẹ jẹ́ ọba orí àwọn alálẹ̀ tẹ́ ẹ wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ fìrú gbọba náà ẹ̀yin nìyẹn ẹ sì máa Waterloo yẹn ẹ sì máa fèsì ẹ jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọba tẹ́ pé ìjọba ló ń dì mú ẹ jẹ́ kíkinkín kó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ má tẹ̀lé Yorùbá nation táwọn bọ́ọ̀sì tó máa ya sínú àgbà táwọn bá lu palace ọlọ́kùn tẹ̀ ṣe ó ti ṣẹlẹ̀ nígbà end of SARS ibo lọ́pàá àṣẹ ọba Èkó wà ọba wa rílí wáànù bàbá onítàn bàbá rílí wáànù onítàn karambani kábíyèsí rílí wáàn tó ń pìtè Èkó tẹ́ ẹ náà wọn ọmọbìnrin ló lè kó nítorí ọ̀nà àyíkọ́rọ́ ilẹ̀ gbẹgbà àti Ìbàdàn lẹ ti wá ẹ̀dẹ̀ wá jọba nílùú Èkó nìyẹn ẹ tún wá ń pàtàn ẹ lọ gbé ṣé Bìní fò láti Bìní wá sílùú Èkó ni ṣùgbọ́n bá wọn bẹ̀ wọ́n ní pé àwọn Pọtugí wà ń bẹ̀ wọ́n ń ṣòwò ń bẹ̀ ibẹ̀ làwọn òyìnbó wà ní gbogbo oníkálukú wá ń ṣòwò ẹ wá lọ gbélé Èkó ẹ̀yin wá ní àwọn Bìní ló lè kó ṣé Bìní lè sọ bẹ́ẹ̀ Bìní ló lè kó tó Bìní ló lè kó ni òun náà jẹ́ ọ̀pá àṣẹ gbé
ó wà lọ́wọ́ kí wọ́n ti ń pè ṣé Ọ̀túnba ni àbóṣe ọba the young fellow very handsome guy tó wà níbí yẹn tó Òṣòdì ó kú gbé sórí kíní tó fi ọ̀pọ̀ ọba hàn yín Ọlọ́run ló mú yín wá lẹ́nu ọ̀rọ̀ mọ́ Sẹ́ríkì wọ́n ti fi Sẹ́ríkì override yín nígbà tó yẹ pé àwa Àwórìta nílẹ̀ wa àwa Àwórìta lẹ́kọ̀ọ́ àwa Àwórìta nílẹ̀ wa àwọn ọmọ Yorùbá tá a lẹ́kọ̀ọ́ ẹ̀ ń lọ gbèpò fún lẹ́bìnní gbogbo ẹ̀yin onítànkìtàn onípakúpa àtàn wọ́n ṣe ń lọ pàtàn pé àwọn Ìlọrin lónìí àwọn Fúlàní lónìí ìlú Ìlọrin náà nìyẹn àwọn onítànkìtàn àwọn onípakúpa àtàn ìkankan lọ́lọ́wọ́ máa mú gbogbo yín ìwọ ọba tó o bá gbọ̀nà ẹ̀bùrú tó o bá ti ṣe tilẹ̀ Yorùbá orí àpèrè tó wà máa gbóná mọ́ ẹ agbóná mọ́ ẹ àwọn òràn yín ní nǹkan ṣé oyè ṣé kíní kan náà ń jẹ tọ́lọ́run ṣe ni níwọ̀nba ìta bá lè jẹ ikùn kan ò lè jẹ ju flavour oúnjẹ tó flavour tá ń jẹun nígbádùn ń bẹ gbogbo obìnrin pupa dúdú tí gbogbo àjọ ń tẹ̀lé lẹ́yìn ọba tẹ́ ń dagbádá gẹ̀rẹ́gẹ̀rẹ́ ojú pé kẹ́ ti àsákàrí yín bọ̀ bẹ̀ tẹ́ bá ti tì í bọ̀ tẹ́ẹ̀yún yẹ tí nǹkan ọmọkùnrin yín bá fẹ́ jáde sára obìnrin á rìn yín lórí oko ó tán tí ó jù yẹn lọ ìbá jẹ́ dúdú kó ṣèdí kàràbàtà ìbá jẹ́ slender tó ṣèdí gùrùgùtù ìbá nìtàn kó lójú tó dàbí ojú ẹyẹlé. kó ní ojúkójú ẹ̀ kó jẹ́ pé ẹyẹ ojú ẹ̀ dàbí ojú ẹyẹ kí náà ti ń pè é ńgbà yẹn lọ́hùn akú máa ń pa dáadáa ìkan wà ń pè lódèrè ìkan wà ń pè ní àdàbà ìkan wà ẹyẹ òrófó kó ṣe ojú kó jẹ́ kí ẹyẹ ojú ẹ̀ kó dàbí ẹyẹ ojú ẹyin ojú ẹyẹ àdàbà ìkan náà bá a ṣe bá dúndún sùn náà la máa bá kópa sùn bájẹ́ nítorí obìnrin ló ń ṣe yín tẹ́ ẹ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ̀nà ẹ̀bùrú wọlé ẹ jẹ́ lọ ṣọ́ra yín ọ̀n lé olómi nínú ààfin òfin jayé kíní kan kí n fà á kò ní bá wa délé Yorùbá má ṣe bí ẹrú náà bí ọmọ. ìwọ tó ń lọ sọ nípa ọ̀rọ̀ bàbá Bọ́lá Tinubu rí ohun táwọn Yíbò ń ṣe ẹ wo èrò lẹ́yìn Peter Obi ronú lórí ìyẹn ọ̀rọ̀ Yorùbá nation yìí lẹ̀ ní ìṣòro ẹ̀yìn yìí gbogbo ẹ̀yin National Union ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà ní gbogbo the whole Lagos State and Ogun State ẹ jẹ́ lọ gbọ́ pọ̀ lóyún kalẹ̀ ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ sì tún ní làákàyè ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ sì tún ní làákàyè ẹ̀yin tẹ́ ń sọ sọ́kúsọ sí ìran wa ẹ jẹ́ kó rí yín ó pé ẹ sì tún ṣe làákàyè ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ sì ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń sọ sọ́kúsọ sí ìran wa ẹ̀yin tẹ́ fẹ́ ta ilẹ̀ Yorùbá tẹ́ tún fẹ́ gbé wa gboko ẹrú ẹ jẹ́ kó rí yín pé ká ẹ ṣe làákàyè. ẹ jẹ́ kó rí yín pé àwọn lọ́yà kan wà hàn tẹ́lẹ̀ wá àwọn ẹnjìníà kan wà nítorí pé ti ń rówó gbogbo ẹ̀yin tẹ́ ń rówó yìí gbogbo owó tó kójọ táwọn ajínigbé bá jí ẹgbẹ́ lọ́jọ́ kan gbogbo ohun tó níyẹn náà lè gbà ńjọ́ kan wọ́n lè gbà wọ́n gbogbo iṣẹ́ tó ní o ṣe sílẹ̀ wọ́n lè gba owó yẹn wọ́n ta lé àwọn tọ̀nà wọ́n lè gba owó yẹn lọ́wọ́ ẹ̀ tó bá gba owó yẹn tán ọ̀tún pẹ́ ohun tó lérò pé ó ń ṣe é lè fọmọ o lè má padà ní nǹkan yẹn mọ́ Ọlọ́run ló mọ wájú òun ló mọ ẹ̀yìn òun nìyẹn ẹ wo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà tó dé níbi tí ìjọba Nàìjíríà dé ẹ wo ibi tó dé ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹni tó tún sùn òkú tó tún kú tó ti sùn tó ti lọ sin ẹ lọ mórí kinní kan gbogbo sàárì òkú náà ti lọ wu cups wọn náà ti lọ gbogbo òkú wọn ọ̀hún èyí tó ń ṣe kọ́ńkẹ́rẹ́ ọ̀húnlẹ̀ láti ìsàlẹ̀ débi orí ibi tó ń da kọ́ńkẹ́rẹ́ ọ̀dẹ̀ wu ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dẹ̀ ọ̀hún ọbẹ̀ ọ̀lọ́ kó gbogbo tó fẹ́ kó ń bẹ̀ níbi tí ìlú Nàìjíríà bàjẹ́ dé ibo ló mọ̀ tí gbogbo yín lọ́tẹ̀ ń ṣòṣì àti lọ́ọ̀yà ni àti adájọ́ ni
àtolóyè ni àti engineer ni àti wọ́n tó jẹ́ businessman táwa ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pé ká ní nation wa káwa náà ká bí ìdílú wa kó tún dájú lóyìnbó yìí lọ. Ìlú tí a ti pín tí ó ti jẹ́jẹ́ jọ́ tí bàbá lówó náà ti yọ owó kó ń bẹ̀. Ìjọ tó ti lọ Àbújá òun náà lè dúró l'Àbújá ló jẹ́ ilẹ̀ Yorùbá náà tó wà yìí. State méjì ló ń pawọ́ jù Lagos and Ogun. Epo náà ń fà nílẹ̀ ọ̀hún náà ń fà ní Nàìjíríà bí kí náà ti ń pè ní Port Harcourt àti kínní àti Delta State. Gbogbo 19 state nílẹ̀ Haúsá nǹkan tá a ní nílẹ̀ wá ní ọ̀ní. Contribute sí nǹkankan adẹ̀níká kọ̀ lára wọn. Amalgamation 1914 ti parí láti year 2014. Ẹ̀yin ọ̀fọ́nú gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀kàwé tẹ́ ẹ̀kọ́ pọlọ ẹ jẹ́ kó rí yín kó pé ẹ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń ṣekúṣe sí ìran yín tó ń fẹ́ kọ́ pa orílẹ̀-èdè yín ẹ jẹ́ kó rí yín kó pé àfáà ni ẹ jẹ́ kó rí yín pé wòlíì ni ẹ jẹ́ kó rí yín pé oníṣègùn tó ń dìtẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá kó jẹ́ kó rí òun kó pé ìwọ wòlíì tó ń dìtẹ̀ mọ́ ìran ẹ jẹ́ kó rí yín kó pé ká ẹ ṣe làákàyè ìwọ oníṣòwò lóbìnrin àtọkùnrin ìwọ lówó bàbá Ọbásanjọ́ pẹ̀lú gbogbo ẹ̀yin general ẹ̀yin brigadier ẹ̀yin inspector general of police retired ẹ̀yin ministers ẹ̀yin gómìnà tẹ́ndì tẹ̀mọ́mọ́ Yorùbá ẹ jẹ́ kó rí yín kó pé ẹ ṣe làákàyè gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ palẹ̀ Yorùbá run ọní ọmọ tó bá sọ lẹ́nu òsàkòyàkọ ẹ jẹ́ kó rí yín kó pé ká ẹ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ndọ̀rọ̀dọ̀ sí ìrántí Yorùbá. Ìwọ máa gbèrò ìwọ alápàtà ìwọ bíríkìlà ìwọ kápẹ́ńtà ìwọ ọmọ ọlọ́kadà ìwọ onímọ̀rúwá akọ àtàbọ̀ oníṣòwò yálọ́jà ẹ jẹ́ kó rí yín kó pé ẹ ṣe làákàyè gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rọ́ndọ̀rọ̀dọ̀ sí ìran Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ká jẹ́ Yorùbá nation ẹ jẹ́ kó rí yín pé ká ẹ ṣe làákàyè gbogbo ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ èdè Yorùbá náà fẹ́ pa a kì í ṣe Gẹ̀ẹ́sì òun náà gbé sùn kó káàtì ẹ̀dúpẹ́ lọ́wọ́ Sanwó-Olú pásítọ̀ wa ti tún sọ́nsìn ó ní wàhálà máa ṣẹlẹ̀ láàrin Èkó ó ní kàn gbàdúrà fún Sanwó-Olú ta ló sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń lọ ṣe jọgànjọgàn ẹ̀yin ò rí wángàn tó wà lẹ́yìn Peter Obi ni ṣe bá àwọn bàbá Afẹ́nifẹ́ bí yín náà tẹ́ ń pè láwọn èèyàn àwọn náà kọ́ ló náà ó support ambassador ń jọ kankan declare pé àwọn support ilẹ̀ Yorùbá ni àwọn bàbá Afẹ́nifẹ́ sùrùtù Afẹ́nifẹ́ dààmú ṣọ́ support Yorùbá owó náà ń wá owó gbogbo ilé tán kọ́ ọ̀pọ̀ wọn ti wà bankrupt àwọn bàbá yẹn bàbá Ọbásanjọ́ olówó òdúró ọmọ adúlé gbé ṣeré o ẹ jẹ́ kí orí pé bàbá asọ́fún yín ká ẹ ṣe làákàyè ẹ má sọ ilẹ̀ Yorùbá dẹrú ẹ má ta ìran yín ẹ yẹ support àwọn wèrè ẹ yẹ support wọn lórí ilẹ̀ yín gbogbo dúkìá tẹ́ ẹ mú wáyé ṣe Sunday Igboho ó náà ń wálé ayé ó náà mú kankan wá Ànábì Sulaiman aleyhi salatu wasalam ó ní asán nínú asán òfo nínú òfo ó ní ìmúlẹ̀ mọ́fo òun ní gbogbo ayé jẹ́ ó náà ń wo kí òun wo dẹ̀ ó náà ń lọ́lá òun ní gbogbo nǹkan ó sì mọ́ ńgbà tó ń rí ó náà fo ìmúlẹ̀ mọ́fo òun ní gbogbo ẹ̀ já sí àwa lọ́jọ́ tá à ń bọ̀ nínú ìyá wa mú nǹkan kan wá sáyé ọjọ́ tá a bá dẹ̀ tó máa padà lọ ọwọ́ òfìfo ẹnìkan kò tiẹ̀ mọ ibi tó ń fẹ́ kú sí olómi ẹja ló máa jẹ́ nínú omi olómi àṣì máa gbéṣẹ́ owó ni olómi àṣì máa gé ìkọ́nú ẹ̀ tó máa lọ fi ṣe àfọ̀ṣẹ́ olómi ẹ̀yìn ẹ̀ náà máa lọ ti gbọ́ rí inú kíní àfọ̀ṣẹ́ olómi ò mọ̀ bóyá ibi tó máa kú sí bóyá ejò ló máa gbé òun mi olómi ò mọ̀ bóyá òun máa jádànù sínú desert tán ní rohun ni olómi ò mọ̀ bóyá ibi tó máa sùn sí wọ́n tó máa lọ hùkú òun bẹ̀ olómi ò mọ̀ bóyá ìjọ tó bá máa kú kò tẹ̀ nírọ̀rùn wọ̀yà ló máa jẹ́ ó máa di aláǹgbá ni olómi inú yín ò mọ̀ bóyá ó máa di ẹja olómi ò mọ̀ bóyá nú pẹ́pẹ́yẹ ló ń lọ olómi ò mọ̀ bóyá nú igi níwájú ilé ẹ̀ ló máa hù sí wọ́n máa ń nà ẹ́ nígi àwọn bọ́ọ̀lù àwọn ọmọ kékeré máa ń nà ẹ́ olómi àdìẹrun ewúrẹ́
ẹ̀mí àwọ̀ ara ewúrẹ́ ànàpá náà máa fi nà ẹ̀wù jẹ́ kọ́rí kó pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lóbìnrin lọ́kùnrin nílé lóko ẹ̀yin àdìtẹ̀ tẹ́ ń dìtẹ̀ mọ́ ìran Yorùbá tẹ́ ẹ̀ fẹ́ kí ìran Yorùbá lọ ẹ jẹ́ kí orí yín kó pé ká ẹ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ mọ́ràn wa tẹ́ ẹ̀ fẹ́ kí Yorùbá nation kó ṣẹlẹ̀ Haúsá wá ń tirẹ̀ mọ́ yín pé káwọn lè gba ogun yín ẹ̀yin náà ń tira yín mọ́ wọn ẹ̀yin olórí burúkú ẹ̀dá ẹ̀yin akọ́tílẹ́tà ìbàjẹ́ Chief Sunday Adéyẹmọ jẹ́ kan nínú yín ni a ti gba owó a ti jáwọ́ ẹ jẹ́ kí orí yín pé ẹ̀yin ọmọ Yorùbá ní àpapọ̀ kẹ́ ẹ ṣe làákàyè ẹ̀yin ọba àlú ẹ̀yin ládéládé ẹ̀yin tẹ́ ń wa petrol ẹ̀yin tẹ́ ń wa gold ẹ̀yin tó ń fún ní lancers tó fi ń wa petrol ẹ̀yin tẹ́ ń wa gold tẹ́ ń wa nǹkankan ní ilẹ̀ Ọ̀yọ́ ní ilẹ̀ Ọ̀ṣun ẹ jẹ́ kí orí yín kó pé kẹ́ ẹ ṣe làákàyè kẹ́ ẹ mọ̀ pé nǹkan yìí tó bá jẹ́ pé àwọn bàbá wa wọ́n ti jẹ́ tán ni bẹ́ẹ̀ ṣe ń jẹ́ yìí nítorí pé kẹ́ ẹ lè máa gun Rolls-Royce kẹ́ ẹ lè máa gun limousine kẹ́ ẹ lè máa ṣe yọ̀tọ̀mì kẹ́ ẹ lè máa ṣe yọ̀tọ̀mì lẹ́sẹ̀ ń lọ paramọ́ lẹ́sẹ̀ ń lọ parapọ̀ mọ́ Federal Government of Nigeria fake Government of Nigeria fake ni wọ́n ẹ jẹ́ kí orí kó pé kẹ́ ẹ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ mọ́ràn Yorùbá tẹ́ ẹ fẹ́ kí Yorùbá kó débẹ̀ onílé ni alálejò kéré o wọ́n ní kí n sọ fún yín Ọlọ́run Olódùmarè ní kí n sọ fún yín kéré o gbogbo ẹnikẹ́ni Ọlọ́run ti ní gbogbo ẹnikẹ́ni ò bá jẹ́ pásítọ̀ ò bá jẹ́ wòlíì wọ́n ní kí n wí fún yín o kéré o wọ́n ní kí n sọ fún yín torí ńgbà tí mo wà ń kékeré mo máa ń gbé aago òlu àní kéré o tá a bá fẹ́ tí àwọn bàbá bá ní pé ká lọ broadcasting kankan fún lù Ọlọ́run ní kí n sọ fún yín o ẹ tẹ́tí yín kẹ́ ẹ gbọ́ o gbogbo ẹ̀yin dìtẹ̀dìtẹ̀ mọ́ ilẹ̀ Oòduà mọ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá níwájú ẹ̀ ní lẹ́yìn o àtúbọ̀tán yín kò ní dáa Ọlọ́run ní kí n sọ bẹ́ẹ̀ fún yín pé àtúbọ̀tán ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá dúró wọ́n ní ẹ̀ ní padà ní ìran o ó ṣe wòlíì ní ó ṣàfáà ní ó ṣolóògùn bó o bá gbowó lé ní àwọn ọmọ ilé ẹ̀ máa padà wó ni Ọlọ́run ní kí n sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọdé yín nù yìí ẹ ti ń sàpò òyà yín kọ́ Ọlọ́run ní pé kí n sọ fún yín pé kẹ́ ẹ jáwọ́ tẹ́ ẹ bá jáwọ́ ẹ máa wo kò parun ẹ máa jìyà láyé ẹ máa jìyà lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ̀sìn Islam tàn ṣé Islam ní pé kó dúnyàn ṣé Islam sọ pé ọmọ ọ̀yà yín ni wọ́n Islam tá ẹ lè bọ́ sí iwájú wọn ká kírun ní ilẹ̀ Haúsá àwọn Fúlàní Haúsá wọ́n ń jà láti wá gba ìran yín ẹ̀yin dẹ̀ fẹ́ ta ìran yín láti fi ìran yín sóko ẹrú nítorí owó tẹ́ ń rí Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ lọ jáwọ́ tẹ́ ẹ bá jáwọ́ inú oko parun lẹ́ máa padà sí àbọ̀rọ̀ tó fọmọlúwàbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ múra láti wípé lórí pé declaration tá a fẹ́ declare tẹ́ ẹ lérò pé kò ní ṣeé ṣe Ọlọ́run tí ló máa ṣeé ṣe o Ọlọ́run tí ló máa ṣeé ṣe àtọ́nílé àti àlejò Ọlọ́run ní kí n sọ fún yín pé ilẹ̀ Yorùbá máa dúró ilẹ̀ Yorùbá máa dúró ilẹ̀ Yorùbá máa jẹ́ great country ó máa jẹ́ ìlú aláṣeyọrí nínú àgbáyé solution ní gbogbo àgbáńlá ayé wọ́n sì máa wọ́ wá sí ilẹ̀ Yorùbá Ọlọ́run ní kí n sọ fún yín báwọn Gẹ̀ẹ́sì ní gbogbo òlu náà máa wá láti máa kọ́ èdè ilẹ̀ Yorùbá Ọlọ́run ní pé kí n sọ fún yín Ọlọ́run ní pé kí n sọ fún yín o Ọlọ́run ní pé kí n sọ fún yín ìwọ tó bá ti torí pé owó ọ ń sọ pé ọ ń lọ ní ilẹ̀ Yorùbá ó fẹ́ ta ìran tó ń lọ gbowó nítorí agolo rẹsì Ọlọ́run ní kí n sọ fún ẹ pé ò ní lẹ́yìn o ọjọ́ kọjọ́ tó bá ní ọmọ àdìclare tọ́nà fẹ́ ṣe rálì Ọlọ́run ní kékeré gbogbo yín kẹ́ ẹ jáde ẹ polongo lẹ̀ Oòduà ẹ polongo lẹ̀ Yorùbá Ọlọ́run ní pé kí n sọ fún yín abọ̀rọ̀ tó fọmọlúwàbí
Matthew ṣé mo wíire àbí mi ò wíire? Gbogbo ẹ̀yin tó ń wò mí tí n bá wíire àbí mi ò wíire, ẹ bá mi ṣe yes. Tí mi ò bá wíire, ẹ sọ pé no. Káàdì bá mi dá lọ́ọ̀fù bó bẹ̀. Ó tọ́lọ́ ní pé kí n sọ fún yín ni mo sọ fún yín. Wọ́n ní àbọ̀rọ̀ tó fún ọmọlúwàbí. Wọ́n ní ó sáré kìtìkìtìkìtìkìtì. Obìnrin ẹsẹ̀ kìtìkìtìkìtì. Wọ́n ní ẹkùn kì í jẹ́ràn kàsì. Wọ́n ní rere ni kó máa bá mi rí wọn wá towó tọ́látọ́lá. Wọ́n ní ẹkùn kì í jẹ́ràn kàsì. Wọ́n ní tòjú tẹ̀rùn ilé alákàn kì í gbẹ. Gbogbo ojú tó ń wò mí lénìí, ẹ ní wá jíjẹ mímu tì. Ọ̀nà onídìmọ̀ yín, ẹ ní wá jíjẹ mímu tì sẹ́. Ẹ ní rí ohunkóhun gbé sọnù. Jàǹbárí ò ní kàn yín. Jàǹbọ̀fọ̀ ò ní kàn yín. Ajínigbé ò ní jí yín gbé o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o. Àgọ́ ara ẹni kọ̀ọ̀kan yín gbogbo bí táìsàn wà ń bẹ̀. Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Abá mi wọ bẹ̀. Abá mi má ìsàn ní kò. Ẹni tí ò rí jẹsẹ̀ àárí jẹ. Ẹni tọ́nà ti dí mọ́ tí ò mọ ibi tó fẹ́ gbé gbà. Àárí tiẹ̀ ṣe ọ̀nà àlà fún yín. Torí pé ọ ní màlà máyè. Òun làwọ̀ ń kẹ́mọjọ́. Bọ́jọ́ bá ti là máa là. Gbogbo yín lè máa là fowó. Ẹ máa là fọmọ. Ẹ máa là fàlàáfíà. Ẹ máa là fẹ́mi gógùn. Mo wá fi àkókò yìí bá gbogbo ẹ̀yin bàbá àrùpọ̀ àti evangelist ológun evangelist Ige ẹ lọ gbogbo bí tẹ́ ti bá dé iṣẹ́ tẹ́ ti ṣe ẹ lọ tún bẹ̀ ṣe. Even títí kan gbẹ̀dú ní London bí even Lady Dara fúnra ẹ̀ wọ́n náà lọ tún bẹ̀ ṣe. Ẹ má torí Yorùbá kodò. Ẹ má dorí Yorùbá kodò. Ẹ má pa àwọn èèyàn lẹ́kún. Ẹ má gbẹ̀mí èèyàn torí ara yín. Ẹ má fi ìmọ̀ títara ẹni nìkan ẹ má fi ṣe. Wọ́n ní kí ọkùnrin kó réjò kóbìnrin pa. Wọ́n ní kí ejò sábà ti lọ òun là ń fẹ́. Bàbá Òsénì mo fi àkókò ìran yìí ẹ lọ resign nínú Yorùbá World Media. Ẹnu ti ń kùn yín. Ẹ̀yin náà ẹ farajọ àwọn òyìnbó. Tán bá ẹnu bá ti ń kún àwọn èèyàn. Ẹ gbẹ́dọ̀ dàgbà tóbi tẹ́ ẹ dé yìí kẹ́sì tó wà nídìí ọ̀tẹ̀ tàbí ìdìtẹ̀ ńbẹ̀lẹ̀kún. Mo fọlọ́run bá bẹ̀yìn. Orílẹ̀-èdè yín yóò ṣe pàtàkì. Nítorí pé ìlú Nàìjíríà dání. Gbogbo àwa táwọn ń dààmú tá ń sọ̀rọ̀ lókè òkun yìí kí ló kan ẹnì kọ̀ọ̀kan wa ilé wa la máa jókòó sí. Ó ní arìnrìn àjò má dárò ilé ọ ní kì í ṣe arìnrìn àjò. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ń Canada tẹ́ wà ń Germany tẹ́ wà ń France tẹ́ wà ní Belgium tẹ́ wà káàkiri ìlú. Tí ìlú wa bá da kò sẹ́ni kankan nínú wa tó ṣe máa lọ wá físà tàbí láti máa wá indefinite stay tàbí láti wá red passport káàkiri. Àfi kí Ọlọ́run bá kó tún wá ṣe. Ẹ̀yin náà ẹ wo gbogbo situation tó ń ṣẹlẹ̀. Ẹ wo pounds ló ti fọ́ tí dọ́là ń gòkè. Àwọn tó dẹ̀ ń predict wọ́n ti ní àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ pé ilẹ̀ Áfíríkà pé Ọlọ́run fẹ́ jagun fún wa láti gbalẹ̀ yẹn fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yín kẹ́ wá fi ojú ọwọ́ yín kẹ́ ẹ dànù. Ọkọ̀ Mósè gbogbo ọmọ tí lébe àwọn Yorùbá ló bẹ̀. Wọ́n ní gbogbo ọmọ tí lébe bá kó lọ sóde ló máa kó padà. Gbogbo wa bá a ṣe wà yìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá ń jà fún yìí gbogbo wa la máa dé ilẹ̀ ìlérí pẹ̀lú àṣẹ t'Ọlọ́run Olódùmarè. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Mo kí ẹ Alẹ́ṣin lọ́yà Kudrat Adétutù beautiful lady àwọn ọmọ ńkọ́ Aramide Gold beautiful lady ẹ̀wù ọmọ bẹ́wà jí ẹ̀ta òkú àdùnní ṣàlàáfíà lẹ́wà ìyá ọba Ọmọwùnmí Matthew Ọ̀túndé àrídìnú ẹ̀ kò ní dìbànújẹ́ lọ bẹ́ẹ̀ lórí Mọ́rẹ́níkejì Tóyìn beautiful lady thank you very much. Àwọn ọmọ yín ayàn ọmọ àyànjú sí dáadáa ọ̀nà yín á là sí rere. Mo kí gbogbo yín lápapọ̀. Mo kí onílé mo kí àlejò. Mo kí Ọmọwùnmí náà. Mo kí Lọ́lá. Mo kí Lọ́lá Adégòkè. Kò ní bàjẹ́ fún yín. Gbogbo ìdáwọ́lé yín ó máa já sí rere. Mọ́rẹ́níkejì Tóyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo yín lápapọ̀ kò ní bàjẹ́ fún yín. Mo tún sọ Fẹ́mi Olúfẹ́mi àrídùnnú yín kò ní dìbànújẹ́ tó jẹ tẹrù. Ilé alákàn yín ò ní gbẹ fowó. Ọ̀nà yín ò ní dí fowó. Ọ̀nà yín ò ní dí fọmọ. Ọmọwùnmí SK àrídìnà yín kò ní dìbànújẹ́ gbogbo yín lápapọ̀.
Adégòkè mistura ọ̀nà yín ò ní dí níwájú jẹ mímu tì àánú ọlọ́run á bá yín gbé ojú rere ọlọ́run á wò yín gbogbo ìdáwọ́lé yín á yọrí sí rere Mariam Olóyèdé ìyá alábùjá ọmọ ẹ̀ ò ní sọnù wàhálà àdàmú kò ní wọnú ilé ẹ o èyí tó ṣẹlẹ̀ kọjá lórí ìpayà lórí ọmọ ìkọ̀kọ̀nú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ẹ mọ́ ò ní wọ́mọ ẹ̀ tì ò dẹ̀ ní rí ohunkóhun gbé sọnù bí ò ṣe bí ọmọ ìdùnnú ní tiẹ̀ máa jẹ́ o bẹ́ẹ̀ ló ṣe máa rí o gbogbo yín lápapọ̀ mo rí ẹ baálẹ̀ nílàdó Kìlání Bashiru bàbá gbódógbó mo rí ẹ baálẹ̀ Lẹ́kìlàjà Abdulrafiu Sùmọ́là ọmọ káfọwọ́ wà káfàjẹwà káfò gèdègèdè wálé ọlọ́kọ̀dé ló ṣẹ̀rìn kò ní bàjẹ́ fún ẹ ọ̀nà ẹ ò ní dí o àrídùnnú ẹ kò ní di ìbànújẹ́ o ní làálọ̀ dé o wọ́n pẹ̀lú ọ̀nàrìbọ̀ Álímì ojúgbélé ọ̀nàrìbọ̀ ojúgbélé gbogbo yín lápapọ̀ ní ìgbẹ́sà àsìyín lọ́hùn kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan yín o ọ̀nà yín á là sí dáradára o òtítọ́ lérè ṣe ọ̀nà àdádó bí nǹkan ni kò ní bàjẹ́ fún yín bẹ́ẹ̀ bá ti náwó ẹ̀ máa rí mú tẹ́ ẹ bá ti lanu ẹ̀rẹ́ èèyàn pé ẹni ẹlẹ́ni òtítọ́ lérè ọ̀nà òdodo kò ní bàjẹ́ fún yín ayé yẹn á dára kò ní ní rí wàhálà o ojú tẹ́ fi ń wò mí ọwọ́ tẹ́ bá mi fi like program yìí tẹ́ gbogbo owó tẹ́ náà bẹ́ẹ̀ ṣe náwó tẹ́ ń like ẹ̀ tẹ́ ń yes ẹ̀ kò má ní bàjẹ́ fún yín o á máa dá fún yín o déyìí mo fi àkókò yìí tọrọ fẹ́ni kọ̀ọ̀kan yín bí mo ṣe fẹ́ ní dáadáa fún ilẹ̀ Yorùbá Ọlọ́run á bá mi fẹ́ dáadáa bẹ́ẹ̀ fún yín gbogbo ẹ̀yin tí a dẹ̀ ti sọ̀rọ̀ sí ẹ lọ tún gbogbo ibi tá a sọ̀rọ̀ sí yẹn ṣe ọ̀tẹ̀ ò da tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà ọ̀tẹ̀ ìfàsẹ́yìn ẹja jáwọ́ ń bẹ̀ àwọn Yorùbá ní ká pa ìtọ̀pọ̀ kí ìtọ̀ lè hó kí ọ̀nà wa kó lè dáa ká lè dé ilẹ̀ lérí yìí òun ló dáa jù bí gbogbo a ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ rí gbogbo ẹ̀yin obìnrin tẹ̀dẹ̀ ń dìtẹ̀ mọ́bìnrin ẹgbẹ́ yín àwọn ọkùnrin àní nǹkan méjì láti ṣe àásìpù ṣòkòtò wa àádẹ̀ tún fà á lọ́ọ̀lẹ̀ ẹ yé tẹ̀lé wa ẹ sáìdì ara yín ẹ yé tẹ̀lé àwọn obìnrin ẹ yé tẹ̀lé àwọn ọkùnrin world media tẹ́ ń ṣe yẹn ẹ lọ tún ṣe ẹ lọ tún bẹ̀ ṣe gbogbo ohun tó bá máa jẹ́ dáadáa sáwọn ọmọ Yorùbá ní kẹ́ ẹ sọ gbogbo ohun tó bá máa ba inú àwọn ọmọ Yorùbá jẹ́ ẹ má ṣe tẹ́ ẹ bá ní kankan bàbá Akíntóyè bàbá wa bàbá Bánjí Akíntóyè ìyá Onítìrí ti sọ fún yín pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tẹ́ ẹ bá ní káwọn tó kó ń bẹ̀ yẹn àwọn tó wà ń bẹ̀ tó ń tú àṣírí yẹn òun ò ní jẹ́ kẹ́ ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ and then ìyá Onítìrí ti sọ fún yín pé tẹ́ ẹ bá pè ń wá sórí mẹ́díà yín tí bàbá Òsénì bá wà ń bẹ̀ bóyá ẹ gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn tẹ́ fi gbogbo yín fi mú bàbá tẹ́ fi mú ìyá Onítìrí lọ́tà ìyá Onítìrí ti ní tí bàbá Òsénì bá wà ń bẹ̀ sẹ́ẹ̀ ó ní òun ò ní wá bóun ò ní dá yín lóhùn ìdí èyí bẹ́ẹ̀ bá wá ń bu tàbí tẹ́ ń dìtẹ̀ ẹ ń ṣèṣọ́ lọ́hùn ni torí èèyàn yín ti sọ nǹkan báyìí pé igi wọ́rọ́kọ̀ kan ó bagbó jẹ́ ṣùgbọ́n èyí lẹ̀ gbọ́ ẹ kàn mọ̀ ẹ dẹ̀ má bínú orí kẹ́ má fi fìlà débàdí kò ní bàjẹ́ fẹ́ni kankan mo dúpẹ́ lọ́wọ́ yín ó tún di ọjọ́ Sunday àrídìnnú wa ò ní dìbànújẹ́ o tó jẹtẹ̀rù ilé alákàn kì í gbẹ gbogbo bẹ́ẹ̀ bá ti náwó lẹ máa rí mú tẹ́ bá lanu ẹ̀rẹ́ èèyàn pé o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o ẹ̀gbá ayé kan ò ní gbà rí ọwọ́ yín dànù ire o ire kàǹkà ọ̀nà yẹn á là sí rere mo bọ̀ síbẹ̀ náà thank you very much God bless you thanks.